ọ̀daràn tí ó ń dààmú aláàmúlò kan ní Èkìtì orí lásìkò kàkẹ́ nàìjíríà mẹ́ta ti kan gbàgbà Yorùbá àti sọ̀rọ̀ àwọn adáwọ̀ náà lásán ló kú. ẹnu Yorùbá ò lè jọ ẹ má fún ọ̀tá lọ́rọ̀ sọ kó má bàa mọ̀dé abájọ wa ẹ̀tọ́ náà fi gbàṣẹ sí lọ́wọ́ wa òye wa níṣẹ́ náà pé oṣù àtòlí tó bá dìgbà kan fẹ́ mú wa náà sì gbàṣẹ sí lọ́wọ́ wa Yorùbá ẹ ti sùn àní ẹyẹ sùn oyè ẹ ti máa sùn kó má padà mú wa ní ìrókùn èṣù lórí ogun bọ̀ ẹ tètè ta múra ogun bọ̀ ẹ jẹ́ ká múra Yorùbá ṣe bí ìjọ lára bá nígbà ní ló di ìjọba ẹ̀yin ọba wa ṣe bẹ́yìn náà ní bàbá wa ẹ má lajú yín sílẹ̀ kájéjì kó gba ilẹ̀ wa wọ́n yẹ pa àwọn èèyàn wa lójú yín ẹ jẹ́ kó má padà sáyé ọba káṣe kó lè padà sẹ́nu ọba olóṣèlú gbọ́dọ̀ máa gbàṣẹ ọba ṣe bí ẹ gbọ́ngàn náà pè ní ìjọba ti pẹ́ tí Yorùbá ti fẹnu ṣe ó yẹ kúrò lóko eré lọ́wọ́ yìí ẹ dúró dédé kíkẹ́ láti má padà dé onílé Yorùbá ẹ ti sùn àní ẹyẹ sùn ó yẹ ẹ ti máa sùn kó má padà mú wa ní ìrókùn èṣù lórí ogun bọ̀ ẹ tètè ká múra ogun bọ̀ ẹ jẹ́ ká múra Yorùbá ìjà yìí kì í ṣe ìjà Sunday Igboho ṣàníkan ìjà gbogbo Yorùbá ó yẹ dìde ẹ̀yin alágbára àsìkò ti tó wọn kì í sọ fáfọ́jú kò jọ ń lọ òun kan máa mọ̀ ẹ jáwọ́ lápọ̀n tí ó yọ ẹ já gómi lágbàáná ìgbọràn sàn jẹ́bọ rírú ẹ jẹ́ kó ju àlàkò lójújú kò sẹ́ni bọ́dí tó lè rí Yorùbá ló dalẹ̀ jù ẹ má fi ẹ̀rù tó ra Yorùbá gbogbo Yorùbá ẹ̀rù tó ra ilẹ̀ gbogbo ti ẹ̀rù tó ra lọ́títọ́ ṣe máa jẹ ọ̀la yìí ẹ̀rù tó ra ilẹ̀ dalẹ̀ Abíọ́lá káwọ́ lọ́wọ́ ẹ̀rù tó ra ilẹ̀ dalẹ̀ tó ṣe ìjà gan ẹ̀rù tó ra ìjọ wo wá ní Yorùbá máa gan ẹ̀rù tó ra Yorùbá gbọ́n àtẹnujẹ ló pa wọn ẹ̀rù tó ra ẹ̀wọ̀n ìka tó lóko ẹ̀rù tó ra ọmọ aláṣọ máa wà ní sàwó tún fẹ́ ní ẹ̀rù tó ra ẹ̀rọ máa ń jẹ̀kùn ó tún dùnú ẹ̀rù tó ra ọkọ̀ tó lè ṣàǹfààní fún wa náà ti kó lọ ẹ̀rù tó ra ó yẹ kí ó ti pẹ́ tí Yorùbá ti fẹnu ṣe ó yẹ kúrò lóko eré lọ́wọ́ yìí ẹ̀dùn dédé kí tẹ́nàtì má padà ní onílé. ọ̀rọ̀ yìí ṣe ọ̀rọ̀ Sunday Igboho nìkan ọ̀rọ̀ gbogbo wa ni o àṣedáadáa olóṣèlú wà wọ́n lọ ní gbogbo ẹ̀yìn àgbàbà ọba náwàdàkẹ́ ọ̀rẹ́lẹ́sà aláàfin àwùjalẹ̀ aláàfin ìṣọ̀rọ̀ ògbómọ̀ṣọ́ alára àti ọ̀rọ̀ àkárí ìbàdàn ìbàbá sọ̀rọ̀ àgbàdàkẹ́ bàbàdàkẹ́ bàbàdàkẹ́ nǹkan tó bàjẹ́ yìí. ó yá sọ̀rọ̀ sókè ẹ̀yin ọba Yorùbá àgbàjá ọmọ tó ti ga orí láti bàbá mẹ́lọ́dún ẹgbẹ́ mi lákọ̀ọ́rin ọba. Yes, ẹ káàárọ̀. Máa mú kí yín ìròyìn tí mo sáré mú wá kì í ṣe pé láti dáyà jẹ ẹnikẹ́ni. Bàtà ẹ káàárọ̀ mú kí gbogbo ẹ̀yin ènìyàn níbikíbi tí bá ti ń gbọ́ ẹjọ́ ẹ bá wa pín ètò yìí síta. Sorry. Ẹ káàárọ̀. Máa mú kí yín ìròyìn tí mo ìròyìn pàjáwìrì tí mo mú wá ní àárọ̀ ẹni yìí kò kí ṣe pé bóyá pé láti wá dáyà já ẹnikẹ́ni but àwọn nǹkan tó bá ń ṣẹlẹ̀ tó bá ti di pé ó fẹ́ máa le díẹ̀ torí mi ò rò pé bóyá mo fẹ́ jáde gan láàárọ̀ yìí but mo wò pé mo ti fọkàn sí pé ó di ìrọ̀lẹ́ kí n tó jáde but ẹ jọ̀ọ́ because tá a bá pera wa ṣàkíyèsí àwọn nǹkan kan tó bá ń ṣẹlẹ̀ ká jẹ́ kí àwọn èèyàn máa mọ̀ pé àwọn torí èmi ò tiẹ̀ mọ̀ mi ní tọ̀yìn ìgbà tèmi tètè sùn lánàá mo bá dẹ̀ ní ìgbà tí mo bá jí láago 3 òru
èmi ò mọ̀ pé òru ni mo jí, mo ṣe bá àárọ̀ ni mo ìrọ̀lẹ́ aago 3 ọ̀sán ni mo pè mo ti bọ́lẹ̀ mo ní kí n lọ ra kùkúmbà o kí n tó bẹ̀rẹ̀ sí ní máa jí mu o kí n dẹ̀ blend ẹ̀ kí n sì mọ́ mú o mo bá débi tí màá dé mo dẹ̀ rí kán sì àṣẹ wake up tẹ́ni wake up tẹ́ni mo kàn bá mẹ́sẹ̀jì tó ti pọ̀ tẹ́ni wake up kí là ń wake up fún mo gbé wake up lọ́sàn-án gan mo ti sáré jí mo ti gbàgbé ọjọ́ ti lọ mi mọ̀ pé ìrọ̀lẹ́ ni mo wà èmi ò dẹ̀ kúkú mọ̀ ń tèmi pé ìrọ̀lẹ́ ni mo wà gbogbo èrò ọkàn mi ni pé táìmù títí àsìkò títí ìrọ̀lẹ́ ni ọ̀sán mi mọ̀ pé aago 3 òru ni mo jí aago 3 ọ̀sán ni mo aago 3 àárọ̀ ọ̀sán ni àsítàárọ̀ ni mo ti dé àárín ọjà lọ́mọ kan bá dẹ̀ pè mí mo bá sọ fún pé kí ló tí òun rẹ́ rí bẹ̀ yẹn ó ní kí ni ó ní òun sùn ni àwọn òun ò dẹ̀ sùn dáadáa kí ló ṣẹlẹ̀ lọ́sàn-án gan ló fẹ́ máa sùn ó lọ́sàn-án kọ́ òru la wà mo ní òru bá wò mí ilẹ̀ ti mọ́ lọ́dọ̀ ti wà mo ní ọ̀rọ̀ òye ni mo bá dẹ̀ bọ́ sórí WhatsApp mo rí pẹ́rán ní pé ogun ti wọ ìgangan wọ́n ní gbogbo àwọn sójà tá a rí tí wọ́n kó ní àná tí àwọn èèyàn sọ káàkiri pé wọ́n ti ń lọ níbi sáìdì ọ̀nà Ìbàdàn tá a play lórí láìfù bíbá níjọ́ o àṣé gangan ni wọ́n lọ wọ́n ti wọ ìgangan báyìí débi wípé wọ́n ti ṣe àwọn èèyàn léṣe wọ́n lókùtàn ti wà nílẹ̀ ní lane 15 wọ́n dẹ̀ ti jó àwọn léjú ọkọ̀ wọ́n ti bá pọ̀lọpọ̀ oríṣiríṣi àwọn nǹkan jẹ́ ní ìgangan báyìí ara àwọn nǹkan tá à ń sọ nìyẹn pé àwọn nǹkan míì wà tó jẹ́ pé nǹkan tó bá ọ̀rọ̀ tó wà lẹ́yìn ọ̀tọ̀ ni n tó bá ní ọ̀rọ̀ nǹkan báyìí tá a bá nídìí owó àwọn nǹkan báyìí lóhun tó wó nídìí fún kì í ṣe pé ká fowó sí àwọn nǹkan míì bó ẹni tí ogun bá kọ́kọ́ ní ògbọ́n tí ẹ bá ń sọ lórí rédíò àbí lórí tẹlifíṣàn àwọn tí ogun bá kó tí ogun bá ń pa ènìyàn nǹkan lógun máa bá àwọn nǹkan tó bá wà ńlẹ̀ ló yẹ ká ọkọ̀ mú gbaná kì í ṣe pé àwọn nǹkan tí ò necessary làwọn ọkọ máa mú gbá lóòótọ́ ó wúlò but kì í ṣe táìmù tó jẹ́ pé àwọn nǹkan tó ń pẹlẹ̀ yẹn káàkanlẹ̀ dídì ìgbámú ó wà ńlẹ̀lẹ̀ ohun títẹ́ ní ṣe lélẹ̀ tí ogun fi pọ̀ ẹ jẹ́ kí n fi fídíò tó tún wọlé hàn yín ẹ jẹ́ kí n kọ́kọ́ play rẹ̀ àti àtòrú náà ti bẹ̀rẹ̀ sí ní send voice note yẹn pé ogun ti wọlé mọ̀ èmi ò tiẹ̀ mọ̀ but àwọn nǹkan kan tó ń ṣẹlẹ̀ torí tí a bá ń sọ̀rọ̀ ẹjọ́ kẹ́nìkẹ́ni má ti pè mí ẹjọ́ andemic gbé kọ lórí WhatsApp tẹ́ fi ń pè yẹn àwọn èèyàn tiẹ̀ láwọn ti ń discuss látòru pé nǹkan kan tèmi ò mọ bó ṣe ń lọ ń tèmi wọ́n lógun ti wọlé o wọ́n ti ń pa àwọn èèyàn o eré ni mo kọ́kọ́ pè. Eré ni mo pè o. wọ́n ti fẹ́ sí àwọn èèyàn léṣe tán níbẹ̀ yẹn o wọ́n náà ti kógun wọ ìgangan báyìí o ẹ jọ̀ọ́ ẹ̀yin tẹ́ bá wà ní àdúgbò agbègbè ọ̀dọ̀ wọn tẹ́ bá jẹ́ jagunjagun ẹ jọ̀ọ́ ẹ jẹ́ ká lọ rescue wọn ara nǹkan tá à ń sọ lélẹ̀ káyé fi ẹnu ba èèyàn jẹ́ káyé fi ẹnu sọ̀rọ̀ òdì síyàn káyé fi ẹnu ṣe kinní fún àwọn èèyàn ara àwọn nǹkan tá à ń sọ nìyẹn mo wọ online o hello mo wọ online o hello nísìnyìnlógún tí iná ti kógun wọ ilé wá báwọn èèyàn tí wọ́n ti ń ṣe àwọn èèyàn léṣe yìí fídíò tó tún wọlé nísìnyìnlélẹ̀ but mẹ́rẹ́ kí wọ́n kọ́ ẹ jẹ́ ń play fídíò nítorí pé fídíò yẹn wà nílẹ̀ ń tiẹ̀ kó tó di pé màá mú ọ́díò yẹn ẹjọ́ ti torí tọ́lọ́run ogun ti wọ ìgangan wọ́n tún ti kò sí wọn ní gangan báyìí wọ́n tún ti ń pa wọ́n níbẹ̀ yẹn lọ́wọ́lọ́wọ́ ẹ bá wa pín àwọn ètò yìí síta ẹ jẹ́ kí àwọn èèyàn mọ̀ pé ogun tún ti wọ ìgangan o àwọn Fúlàní tún ti dé ìgangan wọ́n ti ń ṣe àwọn ènìyàn léṣe o wọ́n ti ń ṣe àwọn ènìyàn léṣe ní gangan o wọ́n ti ń pa àwọn ènìyàn níbẹ̀ yẹn o torí mi ò mọ nǹkan tíjọba Nàìjíríà wà fún o tẹ́ ẹ máa kógun ja àwọn èèyàn mi ò mọ ohun tẹ́ ẹ wúlò fún o wọ́n ní wọ́n ti pe gbogbo nọ́mbà àwọn Àmọ̀tẹ́kùn wọ́n ní nọ́mbà wọn ti wà switch off wọ́n pe gbogbo àwọn ọlọ́pàá nọ́mbà wọn wà switch off for what reason tí nọ́mbà yìí ti máa wà switch off amòfin la pè yín any emergency kọ̀ náà lè pè yín fún definitely gbogbo yín jọ mọ̀ nípa géèmù tó wọ́n lẹ́yìn ni kò yẹ ká máa waste ẹ̀mí àwọn ènìyàn wá dànù lórí kí ló ṣẹlẹ̀ gangan nílùú yẹn kí ló ṣẹlẹ̀ wọ́n bá yín ní Twitter wọ́n rí i pé wọ́n delete message olúbukú tẹ post ẹ ti di pé iná lọ bá Twitter sọ̀rọ̀ Twitter lọ́wọ́ tó wà ńlẹ̀ ni ìyẹn lẹ́mú gbọ́tẹ̀ ń discuss káàkiri àwọn èèyàn ń kú nínú gbọ́ àwọn èèyàn ń kú nígboro kí ló ṣẹlẹ̀ gangan kí ẹ fẹ́ pa àwọn èèyàn tán ni sẹ́mi èèyàn ìjọ yín lójú ní ìjọba Nàìjíríà sẹ́mi èèyàn ìjọ yín lójú ní sẹ́fẹ́ máa waste ẹ̀mí àwọn èèyàn ni kí ló ṣẹlẹ̀ gangan adé ń pariwo ń tàn sọ lélẹ̀ mo lọ́rọ̀ tó wà lẹ́yìn
nísìn rẹ́pọ̀ ló wà lẹ̀ fún yín ogun lẹ́ ń gbé ti tẹ́ni mo mọ tí mo rí mo mọ nǹkan tí mo ń wọlé mi ìmọ̀ even tó ṣẹlẹ̀ ní Biafra ní bóyá beyond the 1 beyond the 2 kò bá má ṣẹlẹ̀ kò pé mo ti sọ fún yín anybody tó bá fẹ́ fún mi ní information ẹ mọ̀ send ẹ̀ sórí page mi ẹ send ẹ̀ sórí WhatsApp mi direct nọ́mbà tó wà lórí WhatsApp ní kẹ́ fún mi irú àwọn nǹkan tó ṣẹlẹ̀ níjọ́ ìmọ̀ àti gbé information yẹn jáde kó tó di pé ó máa jáde wọ́n ti fún mi mo kàn édé ń check message yẹn lẹ́ni mo bàdé ni pé ọ̀tọ̀ ní 26 náà ti fún mi pé nǹkan kan máa ṣẹlẹ̀ níbẹ̀ pẹ̀lú ọ̀dọ̀ tí wàá ń bì báyìí máa play ogbó first note yẹn sìn mi mọ̀ pé wọ́n ti fún mi láwọn information kalẹ̀ ẹ má fún mi ní information lórí page mi ẹ send fún mi lórí WhatsApp àwọn nǹkan tá a bá mọ̀ pa lè gbọ́ tẹ́ ẹ bá fún mi lórí page mi kì í sábà lọ sórí page mi kì í lọ sórí Facebook tó bá yẹ pé normal Facebook mi orí messenger tẹ́ni ọmọ ológo tí ò ní wà nínú tí ò ní ìkàkà lẹ́nu tẹ́ni ọmọ ológo lásán màá rí direct ni bọ́ lórí page mi kì í tètè lọ sórí tẹ́ni ọmọ ológo page ẹ send sí mi lórí WhatsApp ẹ fún mi ní méjì lórí WhatsApp kí n mọ̀ pé ẹ fẹ́ fún mi ní information nísìn ogun tó yẹ tí ò fẹ́ kó ṣẹlẹ̀ àwọn nǹkan tó yẹ ká tètè blọ́ọ̀kì ó ti wọlé nísìn ló ti wọlé nísìn wọ́n ti kógun dà àwọn èèyàn tán nísìn wọ́n ti ń pa àwọn èèyàn nísìn. gbogbo lè ṣe ti rí lọ́wọ́lọ́wọ́ bá ni mo ṣe fídíò yìí ní Sunday gbogbo iṣẹ́ tí Fúlàní pa bàbá ń sọ ẹ̀ràn wa kọ́ni lọ́wọ́ ẹ̀ràn owó èèyàn lọ́wọ́ ogun ń bọ̀ ẹ wòran sógun ò ti dé sógun ò ti dé òkú tó wà lẹ́gbẹ̀ẹ́ bá ń sọ̀rọ̀ sí more than 15 ẹ wòran sógun dí àbí ogun òde iṣẹ́ Fúlàní lẹ́wọ̀n yìí o èmi Sunday lọ́wọ́lọ́wọ́ bá gbogbo ilé iṣẹ́ tí rí gbogbo akọ́nẹ́jọ́ ẹni dé wọ́n ti pọ́nmọ́ Yorùbá tó bá ẹni dé ẹjọ́ torí Ọlọ́run má kí àìjẹ wá gbé gbogbo ẹni bá ti wo fídíò bá ń pe Koiki ẹjọ́ lọ́wọ́lọ́wọ́ báyìí this is war. nǹkan sórí bẹ́ẹ̀ máa ń bọ́ sí wrong place. Ọlọ́run fóònù tó ti fẹ́ kú fóònù ti fẹ́ kú ẹ wo ìgangan láwà ìgangan láwà ẹ jẹ́ ká ṣọ́jà Nàìjíríà lẹ́nu ẹ jẹ́ ká ṣọ́jà Nàìjíríà lẹ́nu ẹjọ́. ẹ wo bó lè jó ilé ẹ wo bó ti jó ilé lẹ́ni Sunday. ṣọ́jà Nàìjíríà òkú ti pọ̀ ju ẹjọ́. ẹjọ́ yóò wò la fẹ́ ṣerú eléyìí dà ìjọ wo la fẹ́ ṣerú eléyìí dà ìgbà wo la fẹ́ ṣe eléyìí dà ìgbà wo la fẹ́ ṣe dà bìkọ́ torí pé tí nǹkan bá ti ṣẹlẹ̀ ibì kan lẹ máa ń worí mọ́ ibì kan lẹ máa worí mọ́ ẹni tẹ́ ń pè ní sọ́ọ́ ló máa bọ́ lẹ̀lẹ̀ tó máa wá fún yín ló máa gbèjà yín bẹ̀yẹn ṣèbó ló yẹ wà nílé ẹ wo nísìn ẹ wo ohun tó ṣẹlẹ̀ nísìn ẹ wo ohun tó ṣẹlẹ̀ nísìn ẹ wo bó ṣe jó ilé bó ṣe pa àwọn ẹlẹ́kùtù wà lẹ́lẹ̀ nísìn WhatsApp number tó wà lórí péèjì mi WhatsApp mi ní kankan láti pè ẹ lórí péèjì Tenny ọmọ ológo nọ́mbà tẹ́ bá ti bá bẹ̀ ní kẹ́ fi máa fún mi ní mẹ́sẹ̀gì ẹ má sọ pé ẹ fẹ́ máa kọ́ mi ẹ fún mi ní voice note tẹ́ bá send message sí mi bẹ́ẹ̀ máa kà but tẹ́ bá lẹ́yìn send sí mi lórí àwọn WhatsApp mi tó kù mi tètè lọ síbẹ̀ mi tètè check wọn ó dà even WhatsApp mi kẹta gan mi ti ẹ lọ bẹ̀ mo ti débẹ̀ ní sotí lọ́sẹ̀ kan mo ní nọ́mbà tó yẹ pé mi àti ẹjẹ tó máa ń jáde pé àjọ máa ń jáde káàkiri nọ́mbà tó wà lórí péèjì mi ó ní direct number mi òní tó sì tún dé private fún mi ẹ lè pè mí mi ò lè gbé kọ́ bẹ́ẹ̀ mi nìkan ni mo lè pè yín bẹ́ẹ̀ bá pè mí mi ò ní gbé bẹ́ẹ̀ kọ́ mi ní gbé torí tó bá fi lè mú mi píkì ẹ máa mọ direction mi tí mo wà mi ò ní gbé but èmi ni mo lè pè yín jáde mbẹ but ẹ bá fún mi ní WhatsApp tẹ mẹ́sẹ̀gì mi máa dá yín lò lẹ́sẹ̀kẹsẹ̀ ẹ̀yin náà wo tó ṣẹlẹ̀ nísìn ẹ tuntun wò. gbogbo ẹlẹ́sẹ̀ ti rí lọ́wọ́lọ́wọ́ bá ni mo ṣe fídíò yìí ní Sunday gbogbo iṣẹ́ tí Fúlàní pa bàbá ń sọ ẹ̀ràn wa kọ́ni lọ́wọ́ ẹ̀rọ owó èèyàn lọ́wọ́. àrò akọni lọ́wọ́ wọ́n ran akọni lọ́wọ́ àwọn èèyàn ń dá owó láìmọye gbà àwọn èèyàn ń san owó wọ́n ń san owó àpótẹ́ ìsanwó sídà sọ́rí tó bá sọ pé kán máa ra àwọn èèyàn ń san owó gidi gan ara àwọn nǹkan tá à ń sọ lélẹ̀ ara àwọn ìgbésẹ̀ tá à ń sọ lélẹ̀ wípé a ní láti wà organize bí owó ṣe máa wọlé láti máa lè fi sẹ́ndì owó à lè mọ̀ adáwọ mọ́tò àárí mọ́tò wọ́n dáwọ́ gbogbo ẹ̀ àárí bí kankan tó ń wọlé sí ogun ló ti wọlé dé ara àwọn nǹkan tí mò ń sọ ìgbésẹ̀ tí mo gbé ní ọjọ́ bíi mélòó kan sẹ́yìn lélẹ̀ tí wọ́n ní kí Tenny Moriwa kó fọrùn lẹ̀ tí wọ́n dìde ogun sí mi mo mọ nǹkan tó ń ṣẹlẹ̀ mo dẹ̀ mọ nǹkan tó ń bọ̀ ni mo fi dìde láti sọ pé tá a bá gbérù àwọn ìgbésẹ̀ báyìí ká yan àwọn nǹkan báyìí ká ṣerú nǹkan báyìí ká gbérù ìgbésẹ̀ báyìí ogun máa kó wa lọ́wọ́ tán ẹ lè máa dúró pé kógun máa jà ní Ìbàràpá kẹ́ máa ní pé kí bàbá Ìgbòho máa bọ̀ kógun máa jà lẹ́kìtì kẹ́ máa ní kó máa bọ̀ kó máa jà lọ́sọ̀gbọ̀ sóò nìkan ló máa yẹ rẹ̀ káàkiri ni kò lè ẹ̀yẹ kan sọ lè máa yẹrẹ rẹ̀ káàkiri ọmọ ogun mẹ́rin náà fẹ́ ní tó máa yẹrẹ wọn káàkiri táwọn bá wà organize láti pé bóyá recruit àwọn èèyàn sí stay ìlú kọ̀ọ̀kan everybody ní branch káàkiri táwọn bá wà organize lórí pé kiri káàkan máa wọrí mọ́bì kan nígbà tí ènìyàn bá wà tẹ́ bá lẹ̀ ń dáwọ́ sójú kan ẹ̀yin lẹ́fà o ṣùgbọ́n nígbà tó jẹ́ pé n tó máa ṣẹlẹ̀ sí wa ni pé tí wọ́n bá ń bá àwọn ènìyàn wí ẹ̀ ní jẹ́ kán sọ
tó bá báyàn wí ní jẹ́ kán wí ìgbà ẹlẹ́mọ̀ ni bóyá wọ́n ń dìtẹ̀ rẹ̀ ni wọ́n ń ṣe lára wọn ni wọ́n kàn bá wọn jà ni bí kò tó rí pé ẹ̀fẹ́ gbọ́ ibi tẹ́ bá wo orí mọ́ bẹ́ẹ̀ nìkan ni tẹ́ bá ti nífẹ̀ẹ́ ènìyàn kan bẹ́ẹ̀ ti nífẹ̀ẹ́ rẹ̀. Mi ò rọ̀bọ́n pé bàbá yẹn mi ò rọ̀bọ́n pé bàbá Ìgbòho ọ̀tọ̀ ní ẹni tán ń pè kiri báyìí pé bóyá mo gbọ́ lórí pọ́n náà ti mọ́ ń pè káàkiri lóru gbogbo ọ̀rọ̀ tó wà lẹ́nu ìsẹ̀yìn náà rí nísìn tó bá pẹ́ àti rìkúrútù àwọn ọmọ ogun jọ síbẹ̀ yẹn sí gbogbo àwọn ìlú yẹn ní kọ̀ọ̀kan náà ti wà organize bí ìgbésẹ̀ tí mo fẹ́ gbé nígbẹ̀ yẹn pé irú àwọn nǹkan báyìí ló lè ṣẹlẹ̀ àwọn nǹkan báyìí la lè ṣe ogun ilé ò ní wọlé láti kó wa lọ nísìn ẹ̀mí àwọn èèyàn tó sùn yẹn nísẹ̀yìn náà rí nísìn. ogun bọ̀ àwòrán ṣógun ò ti dé ṣógun ò ti dé òkú tó wà lẹ́gbẹ̀ẹ́ bá sọ̀rọ̀ sí more than 15 àwòrán ṣógun dí àbí ogun òde iṣẹ́ Fúlàní lẹ́wọ̀ yìí. pálásì náà jó yẹn o pálásì náà jó yẹn o. gbogbo akọ́lẹ́jọ ẹni dé wọ́n ti pọ́nmọ́ Yorùbá tó bá ìbá ẹni dé ẹjọ́ torí Ọlọ́run má kí àjẹ wá gbé gbogbo ẹni bá ti wo fídíò bá ń pè Koiki ẹjọ́ lọ́wọ́lọ́wọ́ báyìí this is war ẹ ti rí ẹjọ́ torí Ọlọ́run fóònù tó ti fẹ́ kú fóònù ti fẹ́ kú ẹ wo ìgangan láwà ìgangan láwà ẹ jẹ́ ká ṣọ́jà Nàìjíríà lẹ́yìn ẹ jẹ́ ká ṣọ́jà Nàìjíríà lẹ́yìn ẹjọ́ ẹ jẹ́ ká ṣọ́jà Nàìjíríà lẹ́yìn èmi Sunday já ṣọ́jà Nàìjíríà òkú ti pọ̀ ju ẹjọ́. tí ẹ̀mí èyàn ò jọ yín lójú ni bọ́n ṣe ń wéṣì ẹ̀mí àwọn èèyàn ò jọ yín lójú sí ẹ̀mí èyàn ò jọ yín lójú ni ìjọba Nàìjíríà ò bá yín mú léré ẹgbọ́n tí wọ́n sọ fáwọn Biafra kì í ṣe Biafra nìkan náà ń rí fúrasì àti ẹ̀yin fúnra yín pẹ̀lú wọ́n ní nǹkan tẹ́ ẹ bá mọ̀ èdè tẹ́ ẹ bá gbọ́ làwọn máa fi bá yín jà láńgbèjì tẹ́ ẹ bá gbọ́ làwọn máa fi dojú ìjà kọ yín ẹ sì fi gbígbọ́ sáláì gbọ́ ẹ rò péré ni wọ́n ń ṣe ẹ rò pé àmọ́ nǹkan tá à ń sọ. mo ti ló dalẹ́ kí n tó wá sọ̀rọ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ lórí nǹkan tó ṣẹlẹ̀ ní Gàngán mi ìmọ̀ pọ́n ti pààyàn jọba wọn mi ìmọ̀ pọ́n náà ti ń yìnbọn láti òru náà ti ń yìnbọn ẹjọ́ ìgbà wo la fẹ́ ṣe lè dà. ẹ káàánú lé o àti ìwọlé o àgbéwọlé nísìnyí pé ní Gàngán báyìí wà láti ṣẹlẹ̀ ń bẹ̀ gan-an ẹlọ́run Fúlàní yẹn ti wọlé gan-an tí wọ́n lọ wọ ìlú ẹ̀wọ̀ ní sákàrà kiri ni so wọ́n yẹn ti ń dáná sun ní lọ́gàn kódà àwọn gbogbo ìlú tó wà lágbègbè ẹ̀ data pad gbogbo bẹ́ẹ̀ náà láti ti ń pè tó jẹ́ pé bákan náà ni so àwọn tí mo tó máa ṣẹlẹ̀ àbẹ̀bẹ̀ fún ìrànlọ́wọ́ tó bá jẹ́ pé a rí ìrànlọ́wọ́ láti inú ilé àbí bó jẹ́ pé ọ̀rọ̀ mọ̀ràn àbúdọ̀ yẹ pé ìsọ̀pọ̀tì náà ni tí ẹnikẹ́ni bá wà nílé lásìkò yìí ẹjọ́ kó bá wà fèsì wọ́n rà pé àwa náà wò bóyá àwa náà máa gbéra báyìí àmàdébẹ̀ tí a bá rẹ̀ wá ṣàjọ ọdún àgbéwà kò ní gbọ́dọ̀ lọ. ẹjọ́ títorí tọlọ́run ìjọ́ wo la fẹ́ ṣe lè dà ìjọ́ wo la fẹ́ ṣe lè dà sódìgbà tí wọ́n bá wéṣì ẹ̀mí àwọn èèyàn tán sẹ́yìn ò mọ̀ pé ìjọba Nàìjíríà ò ráyè tiyín ni wọn ò rí tiyín rò wọ́n ní gbogbo ìlú tó wà ní agbègbè rẹ̀ bẹ́ẹ̀ nísìnyí wọ́n ti ń ṣe àwọn ènìyàn léṣe wọ́n ti ń ṣe àwọn ènìyàn léṣe látòrò àwọn èèyàn ò lè sùn mọ́jú ara mi ń gbọ̀n láti òru tí mo ti kọ́kọ́ gbọ́rọ̀ yẹn tẹ́lẹ̀ bọ̀ mo wò pé jẹ́ kí àwọn èèyàn sùn jẹ́ kí n sọ di ìrọ̀lẹ́ ìgbà tán tí mo tún rí fídíò yẹn tán jù sínú gúrùpù nsìn ẹ̀rù bà mí tí mo gbọ́ pé òkú bíi 15 ti wà nílẹ̀ lásán pé bí àwọn èèyàn tún ti sùn bẹ́ẹ̀ náà dẹ̀ ń jó ilé ẹjọ́ ìgbà wo la fẹ́ ṣe lè dà ìgbà wo la fẹ́ ṣe lè dà òní ni Sunday báyìí ìgbà wo la fẹ́ ṣe lè dà wọ́n ti jó pálásì n tó bá yẹ kó wà ó ní gbígi bá rélugi tòkí ẹ̀ lákọ́kọ́ máa mú elé òkìsí fún show off kò
kò sí pé ẹnu mi ni mo ti fẹ́ kán gbọ́ orúkọ mi ni kó mọ jáde nínú gbogbo nǹkan kọ́ máa pọ́ orúkọ ẹni lẹ́ẹ̀mẹ́fà ẹ̀mẹ́wàá stop ẹ̀ ẹ má waste ẹ̀mí àwọn ènìyàn ẹ má sun ọwọ́ àwọn ènìyàn kúrú ẹ má sun ọwọ́ àwọn èèyàn dẹni ẹ jẹ́ kí gbogbo nǹkan tó bá fẹ́ ṣẹlẹ̀ kó ṣẹlẹ̀ kí ló ṣẹlẹ̀ gógó nísìn àwọn èèyàn sọ̀rọ̀ nísìn pé tán bá ní kán ran wọ́ríọ̀ lọ́wọ́ wọn ní dáhùn wọ́ríọ̀ wo ni wọ́n ràn lọ́wọ́ sáwọn èèyàn ò sanwó ni ẹ jẹ́ ká máa appreciate àwọn ènìyàn àwọn tó ń dá owó mọ bí tán ń dá owó wọn sí ní gbogbo gbà àwọn tí wọ́n ń san owó mọ bí tí wọ́n ń sanwó sí àwọn tí wọ́n dẹ̀ ń ṣiṣẹ́ nílùú òyìnbó bá a ń pẹ́ ẹ máa ẹ̀yin kan náà lè máa sọ pé àwọn tó wà lórí íńtánẹ́ẹ̀tì wọn àwọn tó ń sọ ẹ mọ̀ ní ẹ̀sẹ̀ wálé kẹ́ máa wá jagun ṣé tó bá pé lé ní gbogbo èèyàn wà sáwọn owó tí wọ́n ń sẹ́ǹdì sí yẹn sí ọmọ ríbi wọlé àwọn tó wà ní nàìjíríà èlò lẹ́rìí gígan èlò náà fẹ́ fún yín àwọn tó wà nílùú òyìnbó ni wọ́n ń kówó fún yín ni wọ́n ń sẹ́ǹdì owó ibo lówó wọlé sí. ṣé bẹ́ẹ̀ ti rí báyìí nísìn ṣé ẹ ti rí gbèsè tí wọ́n gbé nísìn ni wọ́n ti ń sáwọn èèyàn wọ́n ti ń sí àwọn èèyàn léṣe tá a bá sọ fún mi pé tí gi bá rẹ́lu gi tòkí ẹ̀ lákọ́kọ́ ń rẹ́lù tí a bá sọ̀rọ̀ ẹnì ká mórí wá ká fọrùn lẹ̀ ogun lẹ́ẹ̀mọ̀ gbé tira yín ìlara burúkú yìí ni kò jẹ́ kẹ́ ẹ gbádùn ara àwọn nǹkan tí mo sọ níjó ní ni n ló bá ipasẹ̀ gúrùpù tí mo ní mo lọ open kalẹ̀ torí pé ká bá wà organize everybody tó dé tó wà nínú mídíà ìlú tó ní kálukú bá wà bóyá ìlú titi ẹ̀ ní o any state by state oníkálukú a máa pe àwọn bàbá tó jẹ́ gbàlagbà ń bẹ̀ ibikíbi tí wọ́n bá máa recruit àwọn warriors sí ní state yẹn á wá dé gbogbo àwọn ìlú yẹn ní kọ̀ọ̀kan local government tó bá wà ní Ọ̀ṣun local government tó wà lọ́ṣun wọ́n máa recruit àwọn warrior nílùú kọ̀ọ̀kan tó yàtọ̀ tí ẹni tí bá dá gbáwó wọ́n lè fèsì ẹ̀ ní Ìbàdàn ní Ọ̀yọ́ lásán fúnra rẹ̀ a ti mọ̀ pé kò sí jagunjagun tó wà ní Ọ̀yọ́ kò dìde kankan kò sí ìgbésẹ̀ kankan tí jagunjagun tá a mọ̀ tó wà ní Ọ̀yọ́ à ní dárúkọ ẹnikẹ́ni a mọ̀ jagunjagun tó yẹ kó dìde ní Ọ̀yọ́ gangan Ọ̀yọ́ lé tó yẹ kó dìde kó wá gba gbogbo Ọ̀yọ́ èèyàn kan ṣoṣo ló ń jà ǹjẹ́ èèyàn kan ṣoṣo ṣé olóyè nìkan lè dá ọjà tó wà nílẹ̀ ìgbé sóyè olóyè nìkan ọ̀dọ̀ mélòó lolóyè nìkan fẹ́ yára rẹ̀ sí olóyè yìí náà ni ó mọ̀ dìde lọ sí gangan òun náà ni ó lọ jà ní Ìbàràpápọ̀ òun náà ni ó lọ sẹ́kọ̀ọ́ òun ni ó lọ sẹ́kìtì òun ni ó lọ sọ́sùn still ogun tún àtáàkì náà tún ní lọ́tọ̀ àtòsí so nìkan ló lè ṣiṣẹ́ tó wà nílẹ̀ tí a bá gbájọwọ́ tí ò bá fi sọ̀yà tí a bá dìde tí a bá ṣe nǹkan kan ẹjọ́ kìí ló ṣe fẹ́ sílẹ̀ irú eléyìí ló ṣẹlẹ̀ nísìn ogun ló ṣẹlẹ̀ yìí ẹ máa sọ nonsense kan máa bring internet kìíní kan to the media tí ò bá sí media ṣé gbogbo ogun tó wà nílùú yín ó lè ṣẹlẹ̀ wọ́n á pa yín kankan tó mọ̀ pé wọ́n ń ṣẹlẹ̀ ni nísìn Nàìjíríà láwọn fẹ́ bá Facebook wọ́n ti bá ní Twitter ẹ̀rí pé orí yín ò pé wọ́n á sọ fún yín pé nígbà tí ogun ìbá ṣẹlẹ̀ wọ́n máa pa gbogbo íńtánẹ́ẹ̀tì ni wọ́n máa make sure pé wọ́n pa gbogbo íńtánẹ́ẹ̀tì run wọ́n máa dojú gbogbo íńtánẹ́ẹ̀tì bá mi ṣe ètò ìkó kan àwọn èèyàn pé ogun wà ní Ìbàràpá lọ́wọ́ any warrior tó bá wà ní agbègbè ẹ lọ rescue wọn níbikíbi tó bá wà ẹ lọ yọjú sí wọn ẹ̀yin tẹ́ bá mọ̀ pé ẹ ti dira yín tán ẹ ti mọ̀ nípa tó ń ṣẹlẹ̀ ẹ jọ ẹ lọ síbẹ̀ ẹ̀yin warrior tẹ́ bá mọ̀ pé wà ńlẹ̀ ẹ lọ síbẹ̀ ẹ má dúró de ẹnikẹ́ni ẹ lọ sí ibẹ̀ yẹn ẹ dìde kí káwa náà lọ bá wọn à ń pariwo pé àwọn warrior àwọn sójà yìí ń jáde mo mọ̀ pé wọ́n fẹ́ divert àwọn èèyàn kúrò ní Èkìtì ni pé kán lè bá lẹ́kìtì ni wọ́n lọ so that wọ́n á lè ríbi fèsì ibẹ̀ yẹn a sọ fún pé àwọn pípì máa níṣẹ́ tán máa ń ṣe wọ́n máa ń dìdàkudà wọ́n máa ń ṣe nǹkan tí ò dáa bíjọba yóò bá mọ̀ nípa nǹkan tó ṣẹlẹ̀ yìí báwo ni wọ́n ṣe máa pe gbogbo ọlọ́pàá tí nọ́mbà ọlọ́pàá ò ní lọ wọ́n náà ti pe gbogbo àwọn ọlọ́pàá nọ́mbà àwọn ò lọ wọ́n á pe gbogbo nọ́mbà àwọn àmọ̀tẹ́kùn nọ́mbà àmọ̀tẹ́kùn ò lọ nọ́mbà ọlọ́pàá ò lọ ẹ dákun kí ló fẹ́ ṣẹlẹ̀ lẹ́yìn eléyìí ṣé bá ṣe máa wòran ni tó ṣe máa wọlé kó àwọn èèyàn wa lọ ṣé wọ́n ṣe máa pa wátán lélẹ̀ plan A ní títí Biafra B ní tọ̀dọ̀ tiwa méjèèjì ni wọ́n ń bọ̀. odò àgbèwà kò ní bó ṣe ṣẹlẹ̀ ní Ìbàràpá lọ́wọ́lọ́wọ́ báyìí ni àwọn ní Gàngán so a ti ń gba call láti bí 30 minutes to this time so I need ìrànlọ́wọ́ láti inú ilé o wọ́n ti ń dáná sun ilé dáná sun mọ́tò yẹn wọ́n ti ń jólé wọ́n ń jó mọ́tò
ọ̀dọ̀ àgbẹ̀ wa kò ní gbẹ. ẹ jọ gbogbo ilé ẹ má yẹ ká sùn ẹ jẹ́ ká fàdúrà ràn wọ́n lọ́wọ́ nǹkan ẹyọ kan tá lè ṣe náà nìyẹn ẹ jẹ́ ká fàdúrà ràn wọ́n lọ́wọ́ ẹ jẹ́ ká fàdúrà ràn wọ́n lọ́wọ́ kọ́lọ̀ ọláàánú kó má yẹ kó pọ̀ àwọn tó tẹ̀lé odò àdó kó má yẹ kó pọ̀ nǹkan tèmi lè sọ nìyẹn ẹ ṣé o. ṣé kí n sọ kínní kan fún yín ṣe mọ̀ pé ṣé ìfòrè wálé kó má lẹ́pà sílé kó má dẹ̀ lọ́pàá sílé. ẹ jọ̀ọ́ ẹ̀yin tí ẹ bá ń fún mi ní mẹ́sẹ̀gì lórí page ẹ má máa fún mi ní mẹ́sẹ̀gì lórí page mọ́ ẹ jọ̀ọ́ ẹ má máa fún mi mọ́ ẹ má máa fún mi mọ́ ẹ fún mi lórí WhatsApp mi ṣé àwọn èèyàn tí wọ́n pa lé ní báyìí nìsín àwọn èèyàn tí wọ́n pa lé ní báyìí nìsín ẹ jọ̀ọ́ kí la fẹ́ ṣe sí ṣé bí a ṣe máa yájú wa sílẹ̀ ní tán máa pa àwọn èèyàn ṣé bá a ṣe máa yájú lè tí ìjọba Nàìjíríà máa pa ọgbà àwọn ènìyàn ìjọba Nàìjíríà ń pa àwọn ènìyàn ṣé ẹ ti pé ìjọba Nàìjíríà ń pa ìdí nìyẹn mo fi ní pé fúnra yín ní kẹ́ ẹ jà fúnra yín ẹ jà fún ara yín o èyí táwọn pásítọ̀ kún orí Facebook gbogbo ẹ̀ kò sí nǹkan kan bẹ́ẹ̀ o wọ́n á ní àdúrà lọ́rọ̀ yín bá ọ̀rọ̀ tó wà lẹ̀ kò bá àdúrà kan sàdúrà action Ọlọ́run gan sọ fún mi pé kẹ́ action wọ́n ń ja ogun ní Israeli àwọn ọmọ Israeli tẹ́yìn sọ pé tẹ́yìn pé ayé lọ́mọ Israeli lẹ́nìí àwọn ọmọ Israeli ò dìde wípé àwọn dúró fún ogun wọn ò dúró pé káwọn máa gbàdúrà tí wọ́n bá ń jagun ní Iraq ní Saudi Arabia wọn ò ní dúró pé káwọn máa lọ kírun o wọ́n máa gbé ogun wọn dìde wọ́n máa attack ẹni tó bá ń dagun ogun bọ̀ wọ́n ni ẹ̀yin wá tẹ́ pé kì í sọ ọmọ Saudi kì í sọ ọmọ Israeli wọlé dúró di àdúrà àwọn kan mọ̀ táàtù nínú mọ́tò nílé dojú ogun ń gbàdúrà láìsọ ń gbàdúrà láì dìde ogun láì ní action kankan láì gbégbèsè kankan ń sọ nonsense pé you are calling for war without prepared ẹ ń pe ogun ṣé ká wá payé tán nígbà tẹ́ sọ nonsense tẹ́ sọ orí burúkú lẹ́nu kò ní dáa fún wọn tó ń sọ̀rọ̀ yẹn fún tó sọ yẹn láàárọ̀ kùtù kò ní yẹ ọ́ wọ́n ń pe ogun lẹ́sìn tó prepare sọ̀rọ̀ lẹ́sọ lẹ́nu yìí sáà ti pe ogun ní bọ́ọ̀lọ́gùn tá a ti pè nísìn ẹni à ń pe ogun ló ti ń ṣẹlẹ̀ ló ti ń pa ènìyàn lọ yìí Ìbàràpá náà ti ń pa ènìyàn tó ti ń jólè yìí ẹ wá ń sọ nonsense ẹ ń sọ̀rọ̀ orí burúkú pé ẹ ń pe ogun kò ní yẹ ọ́ wọ́n ń pe ogun láì prepare látọjọ́ yìí àti prepare tó àti ìpolongo tó àwọn èèyàn tí máa dáwọ́jọ tó àwọn èèyàn tí máa gbégbèsè tó ẹ̀ ń pe ogun láì ti prepare à ń sọ fún yín pé kẹ́ ẹ lọ dira yín à ń sọ fún yín láì mọ̀ ìpẹ́ pé kẹ́ ẹ dìde kẹ́ ẹ jà fúnra yín ẹ mọ̀ pé action la nídìí báyìí Sango TV ṣé kìí sá action kan la nídìí báyìí ẹ máa sọ nonsense lẹ́nu láì prepare làwọn èèyàn lọ káàkiri sẹ́yìn kan dédé máa bọ́ sínú igbó ni sẹ́yìn kan dédé máa bọ́ sínú igbó ni rálì tí àwọn èèyàn ṣe káàkiri awareness táwọn èèyàn bí kán lè tí wọn níyẹn ni àwọn èèyàn máa gbéra láti yàn níyàn lé èèyàn gba Èkìtì lọ lánàá ó risk ẹ̀mí ẹ̀ lọ síbẹ̀ tí nǹkan ẹ bá gbọ́dọ̀ láti gbọ́ pé ní mọ́tò wọn kan bàjẹ́ lójú ọ̀nà táyà wọn kan fòyọ dànù ẹ̀mí kọ́nà risk lọ ni ẹ máa ní wọ́n ń pe ogun láì prepare orí yín burú number 1 wọ́n ń bọ̀ lé yín wọ́n wà kógun jà lé yín wọ́n ń bọ̀ lé yín mọ̀ wọ́rí mọ̀ sọ nọ́ńsẹ̀sì lẹ́nu ilé yín náà ń bọ̀. ẹ kú dédé àsìkò yìí sísá Tẹ́ni ọ̀rọ̀ kékeré kan ni tàbí kí n pè ní ìmọ̀ràn tàbí kí n pè ní ọ̀rọ̀ ọmọdé tí mo fẹ́ bá yín sọ báyìí pé ọ̀rọ̀ tó ń ṣẹlẹ̀ láàrin Chief Sunday Igboho so I need to talk with him pé kò right. sí gbogbo àwa ọmọ Yorùbá ọmọ káàárọ̀ oòjíire ẹ jọ̀ọ́ ẹ tẹ́tí lẹ́kọ̀ọ́ kẹ́ gbọ́ mi. I got this message from a close source tó jẹ́ wípé ó wà ní military àbúrò ló jẹ́ fún mi. Ó pè mí
ó lóun ò lè pe Nàìjíríà láti sọ̀rọ̀ ìfọ́lọ́ láti jẹ́ abroad ló lè pè ó lóun ò lè pè ní direct line ó ní because wọ́n monitor gbogbo call wọn pátápátá ó ní kò sí gbogbo call direct call tí any person tó wà nínú combat ní military Nàìjíríà tó lè make out tí ó kì í gba ọ̀dọ̀ àwọn ọ̀gá wọn ó ní wọ́n ti ṣe síbẹ̀ tó pé gbogbo conversation ló ń gba ọ̀dọ̀ wọn so wọ́n máa listen sí gbogbo conversation ó ní but ó ní wọn à lè get ti WhatsApp ó lò ló fi pè mí ó ní kí n jọ kí n jẹ́ kí àwọn èèyàn wa mọ̀ wípé nǹkan kan lè ṣẹlẹ̀ very soon ní ilẹ̀ Yorùbá àti ilẹ̀ Ìgbò ó ní nǹkan kan lè ṣẹlẹ̀ ó lóun tí ìmọ̀ ni wọ́n sì ń sọ ní kákọ́ọ̀sì wọn ní báràkì ni pé ó likely pé wọ́n fẹ́ ṣọ́ọ̀bù wọn wọ́n fẹ́ kó wọn lọ sí north wọ́n máa tún kó àwọn míì wá àwọn set of military young soldiers wọ́n máa kó wọn wá sísàlẹ̀ wọ́n máa kó wọn lọ sí south east south side àti south west ó ní ṣé mo rí àwọn Fúlàní tán fi tírélà kó wá sí ìsàlẹ̀ yẹn pátá ó ní àwọn ajagun ní àwọn apànìyàn ní ó ní ṣé a rí obìnrin láàrin wọn ó láàlú obìnrin láàrin wọn ó ní ṣé mo rí wípé láìpẹ́ láì jìnnà àwọn obìnrin Fúlàní tán wà níbi Sẹ́ríkí tán wà ní Èkó tán wà ní gbogbo àwọn ilẹ̀ Yorùbá ti bò ó lè rí i pé wọ́n máa di ẹrù wọ́n máa padà lọ sí north ó láwọn obìnrin àti ọmọ kéékèèké wọn ni pé wọ́n máa kó wọn lọ wọ́n sọ pé ká máa pa àti north àwọn obìnrin wọn àti àwọn kéékèèké wọn wọ́n máa kó wọn pa lọ sí north àti àwọn àgbàlagbà àwọn arúgbó wọn ó ló máa kó àwọn ọ̀dọ́ sílẹ̀ ó ní tá bá ti rí i pé gbogbo àwọn obìnrin wọn àti ọmọ kéékèèké wọn àti àwọn àgbàlagbà àwọn tá lè jà pé wọ́n ti lọ tán ó ní ìgbà ìkíní ẹ̀ máa bẹ̀rẹ̀ olóde máa bẹ̀rẹ̀ very soon within the period of 2 weeks ó ní so ó ní àwọn Fúlàní tán wá sí ìsàlẹ̀ wa tán kó wọn wá yẹn ó ní gbogbo wọn ló ní ammunition dání ó ní wọ́n máa bẹ̀ sí pa ènìyàn ó ní wọ́n máa bẹ̀ sí attack Yorùbá wọ́n máa bẹ̀ sí attack ọ̀dọ́ Yorùbá wọ́n máa attack Igbos wọ́n máa attack anybody àwọn tá kó wọlé yẹn ó ní tán bá ti ń attack tá ti ń pa wọ́n tá ti ń pa wọ́n ládùúgbò tá ti ń yalé pa wọ́n tá ti ń búṣà wọn ó ní àwọn èèyàn wa máa kígbe oró wọ́n ti pa àwọn èèyàn wa ó ní federal government àwọn pretend nígbà yẹn ni pé náṣẹ máa wá mú fún wọn new soldiers wọlé pé láti lè wá stop wọn tó ń pànìyàn yẹn ó ní irọ́ ni o ó ní game tí àwọn military àwọn government tán fẹ́ play fún Yorùbá ti bọ̀ nìyẹn ó ní wọn á ti pààyàn gan ó lè jẹ́ 2 days wọ́n máa pààyàn gan ó ní wọn máa sọ pé wọ́n fẹ́ deploy àwọn army wá kó lè wá stop wọn ó ní irọ́ ni ó ní àwọn army àtúwá wọlé ó ní àwọn èèyàn ò ní stop ó ní ẹ̀sìn wọn máa pààyàn ó ní wọn fẹ́ reduce population Yorùbá àti ibò sọ pé àní lè lẹ́rù ní rí ẹnu sọ̀rọ̀ ó ní game wọn nìyẹn o ó ní ká jọ everybody kó lọ ready o ó ní kékulé kó sọ fún toko everybody kó lọ ready ó ní tí ẹ bá lè sọ fún àwọn OPC tó wà ládùúgbò yín kó kálukú sọ wọn pé ká ready fún wọn ká má sùn ó ní ká má sùn péye o ó ní ká má sùn àtọ̀ péye ó lóru náà àwọn bẹ́ẹ̀ ọmọ bẹ̀ sí àtàkì ọmọ jálẹ̀ tó ọmọ bẹ̀ sí pa ènìyàn ó tó ọmọ bẹ̀ sí pààyàn ó ní tójú bá ti mọ́ wọ́n á sá lọ ẹlẹ́ni rí wọn mọ́ oníṣòwò tí wọ́n mọ̀ pé Yorùbá máa àtàkì padà pé àwọn Fúlàní ló ṣe é a fẹ́ máa àtàkì wọn lọ máa pa ìyàwó wa àtàwọn ọmọ kéékèèké wọn oníwọ̀lẹ̀ tí kò wọn padà lọ sí north ó ní kí o kálukú sọ fún àwọn OPC àdúgbò àtàwọn boys vigilante àdúgbò ká má sùn péye o títí oṣù yìí oṣù tó ń bọ̀ títí June July ó ní ká má sùn péye o ó ní kẹ́ lọ wake up ó ló máa ṣẹlẹ̀ kó má lọ dé bá wọn lójijì pé ibi tí OPC bá ti sùn láti máa kábàá ìtàn máa pa sí ó ní kí n sọ fún ẹjọ́ ẹ bá mi share message kí gbogbo àwọn èèyàn ó lè gbọ́ èmi náà máa share àwọn ọmọgbẹ̀rún sọ̀wọ́n èèyàn tèmi káwọn vigilante àtàwọn OPC tó wà ládùúgbò ó ní ká má sùn péye o lóṣù June àti July ó ní ká má sùn àtọ́ ká má tẹ́tí lẹ́kọ̀ọ́ ká má ṣọ́ọ̀kà tó ṣe lóru olóru náà máa bẹ̀ sí àtàkì o ó ní kí ẹjọ́ ẹ bá mi share ẹ̀ ká lè save life àwọn èèyàn wa lé ẹjọ́ torí Ọlọ́run mo bẹ̀ yín o
mo bẹ̀ yín ẹjọ́ torí ọlọ́run ẹ máa bá mi share ẹ̀. Ọgbọ́n burúkú náà Fúlàní ń ta o, ọgbọ́n burúkú náà ń ta o, ọgbọ́n burúkú wọn ta o. Kó mi má tẹ̀yìn wọ̀ gbé wa lẹ́nu ẹjọ́, ọgbọ́n burúkú ẹ bá mi share torí ọlọ́run. Àwọn vigilante àdúgbò kọ̀ọ̀kan àti àwọn OPC àdúgbò kọ̀ọ̀kan ẹ má sùn péye o, ẹjọ́ ẹ má sùn lóru, ẹ má sùn péye lóru. Tí ẹ bá ti lè rí àwọn Fúlàní mẹ́ta mẹ́rin lóru wọ́n ní between 11-12 náà máa bẹ̀ sí kóra wọn jẹ àdúgbò wọn náà fẹ́ strike o. Ẹjọ́ ẹ̀yin fìjìláńtì àdúgbò ẹ má sùn o, àti ẹ̀yin OPC àwọn àdúgbò kọ̀ọ̀kan ẹ má sùn o, àti ẹ̀yin ọ̀dọ́ ọkùnrin ẹ má sùn o, ẹ má sùn péye ẹjọ́ torí ọlọ́run Odùduwà adábò gbogbo wa ẹjọ́ gbogbo ìmọ̀túmọ̀ sí wọn kò ní dọjú alẹ́ fún wọn lágbára ọlọ́run Odùduwà bó ṣe máa rí nìyẹn o. ṣé ẹ ti wá rí ọ̀rọ̀ tá à ń sọ báyìí wípé kẹ́ ẹ dìde kẹ́ ẹ dára yín ẹ mọ̀ dúró pé àwọn tó wà lórí mídíà tó wà lóyìnbó ní ó fún yín lówó, àwọn náà máa fún yín lówó tẹ́ máa lọ máa fi ṣiṣẹ́ fúnra yín, àwọn náà lẹ máa ní kán fún yín lówó tẹ́ máa fi lọ rè ṣe iṣẹ́ sí ara yín. ǹjẹ́ ṣé àwa náà la máa ṣe gbogbo ẹ̀? bóyá kẹ́ ẹ dá mi lóhùn ìbéèrè mi. Ẹ̀yin fúnra yín náà mo sọ fẹ́yìn ọ̀dọ́ yẹn, ẹ̀yin fúnra yín náà lè recruit ara yín jọ kẹ́ máa ṣe training fúnra yín, kẹ́ máa ṣe training fúnra yín, àkànlé máa pariwo lójoojúmọ́, ẹ̀yin náà lè ràn wá lọ́wọ́. Kànlé máa pariwo Ìgbòho sẹ́yìn náà fúnra yín sáà lè ṣera wa ni, fúnra wa náà lè ṣera wa. Ìgbòho kan máa jẹ́ bí ààbò fún yín ni, tí ẹni tí bá ṣẹlẹ̀ láti gbà yín sílẹ̀ ni mo fi sọ fún yín pé ẹ jẹ́ ká fìbà fún olórí. Kò sí nǹkankan tí ààrẹ Gani bá dúró tó bá lò rẹ́ẹ̀dì lẹ́ni tí gbogbo abájọ sípò tá a bá tí ó ṣiṣẹ́ pọ̀ wàhálà ní tó wà lẹ́yìn. Mo mọ nǹkan tí mo ń sọ ni mo fi ní pé kí gbogbo àwọn mídíà pátápátá kí àwa organize kí ìrẹ́pọ̀ wà kẹ́yẹ sí ọ̀tẹ̀, kẹ́yẹ ṣe ìlànà ẹni tí ò bá àtàkì yín kẹ́yẹ àtàkì ẹ̀, ẹni tí ò bá bá yín dẹ̀ ẹyẹ bàjà, ẹni tí ò bá dì sínú ẹyẹ dì sínú. Gbogbo ìlú kọ̀ọ̀kan nígbà tẹ́ bá ní pé wọ́n jí ọmọ Òṣogbo tí mo dẹ̀ ní mo kọ́ ọmọ ogun jọ mò ń gbowó, ṣé ẹ mọ̀ pé sàkíkí mo ń recruit owó jọ tí mò ń gbowó tí mo fi ń recruit owó tí mo fi ń recruit àwọn ọmọ ogun jọ ní Ìgbòho ní Ọ̀ṣun nìkan. Ṣé tí ogun bá ṣẹlẹ̀ sáwọn tó wà lọ́sùn yẹn àwọn yẹn náà máa lọ bẹ́ẹ̀ dẹ̀ ní àwọn tí wọ́n ń dáwó wọ́n ń dá nídàá pé warrior ni wọ́n ń pè é, ńgbà tí lè pè fún wọn ní warrior. I need the walking talkies ni, I need the owó ni, I need the igbá ni, I need the kankan ni, because torí pé wọ́n máa dá àwọn ti fọkàn sí pé ọmọ ogun ti wà ńlẹ̀. Ǹjẹ́ àwọn ọmọ ogun tó wà ńlẹ̀ yẹn ṣé tó bá di gbàǹgbòs ṣé Ọ̀ṣun nìkan kọ́ ni wọ́n protect o? Tòdì dín nìyẹn tí mo fi sọ fún yín wípé I need láti ní káàkiri. Irú olóyè Ìgbòho nìsín, Ìbà Gani nìsín olóhùn ló pìsì káàkiri, àwọn ní ọmọ ogun káàkiri. So that àwọn yẹn ni wọ́n mọ̀ wípé ní àdúgbò bíbá yìí ó yá ní Ọ̀ṣun ni ní Òṣogbo gbogbo local government wo ló wà ní Òṣogbo nínú group by group. Okay, ẹ̀yin tẹ́ wà lórí media, okay, ẹ̀yin tẹ́ wà London báyìí, okay, ẹ̀yin ọmọ ìlú wo ni wọ́, okay, ọmọ Òṣogbo ọmọ Ọ̀ṣun lèmi, ọmọ Ìbàdàn lèmi, ọmọ Ọ̀yọ́ lèmi, ọmọ Èkó lèmi, Ògùn state lèmi, Èkìtì state lèmi. Okay, láti bẹ̀ lọ wọ́n á recruit àwọn ọmọ ogun ní state kọ̀ọ̀kan, nínú state kọ̀ọ̀kan yẹn wọ́n wá prepare láti máa wọnú ìlú kọ̀ọ̀kan nílùú kọ̀ọ̀kan tó bá dá gbáwó àwọn tìlú yẹn ni wọ́n pè olóyè. Okay báyìí, okay olóyè nǹkan báyìí ṣẹlẹ̀ ládùúgbò báyìí, Gani nǹkan okay síbẹ̀ yẹn ni wọ́n á láti àwọn ọmọ tó wà ní àdúgbò yẹn àwọn ni wọ́n máa lọ protect wọn. Àwọn ọmọ tó wà ní àdúgbò yẹn lẹ́ẹ̀bá ṣe pé olóyè gan kò nílé, àwọn ọmọ tó wà ní àdúgbò yẹn ni wọ́n máa kọlù pé okay ṣé àdúgbò báyìí lẹ́sọ pé nǹkan ti ṣẹlẹ̀. Okay, àwọn ọmọ lísì àwọn people ti máa wà lẹ̀, àwọn tó bá jẹ́ leader wọn níbẹ̀ yẹn ó ti máa wà lẹ̀. Okay, nǹkan ṣẹlẹ̀ ní Gàngán, àwọn wo ló wà ní sáìdì Gàngán kí lorúkọ wọn, wọ́n á pè wọ́n ó yẹ ìdìde, wọ́n á múra so that láti bẹ̀ lọ kálukú wọn ló máa wà organize. Kò ní ṣe pé wọ́n kàn máa pa everybody máa pa àwọn ènìyàn, wọn kàn lè máa pa àwọn ènìyàn just anyhow. Ṣùgbọ́n nǹkan tó jẹ́ pé ẹ máa zóònù pé èmi ni mo fẹ́ gba ọ̀gá, èmi ni mo fẹ́ máa jagun yìí, èmi ni mo fẹ́ ṣe show off yìí ni, èmi ni mo fẹ́ kó jẹ́ pé èmi ni mo fẹ́ gbọ́ lórí. Ní lè dìde láti lè support ẹni tẹ́ bá fẹ́ support, láti support ẹni tẹ́ bá fẹ́ support ẹ̀ ní fẹ́ ṣe. Mo mọ nǹkan tí mò ń sọ kẹ́tọ́ máa attack Tenny ọmọ ológo, kẹ́tọ́ máa attack mi, mo mọ tí mo ń rí. Àkànlé máa pariwo lójoojúmọ́, ká máa sọ lójoojúmọ́. Boko Haram náà ti kó wọlé,
ilé náà ti ń jó ní gangan yìí irú ìgangan tiẹ̀ ní kò yẹ kán tiẹ̀ sọ pé àwọn fẹ́ stop rárá àwọn fẹ́ jókòó tẹ̀tẹ̀rẹ̀ rárá kò yẹ kán fẹ́ jókòó tẹ̀tẹ̀rẹ̀ rárá kò yẹ kó débẹ̀ ó yẹ kẹ́yìn fúnra yín ti rùkútù jọ ní gbogbo agbègbè yín bẹ̀ yẹn ṣé ní gangan ni Ìbàràpá ni Ìgbòho ni Òkè-Òhò gbogbo àwọn sáìdì bẹ̀ yẹn ló yẹ káwọn ọmọ ogun ti wà kí gbogbo yín ti wà organize kọ̀ọ̀kan ó yẹ káwọn ọmọ ogun ti wà bẹ́ẹ̀ yẹn bó bá kàn ti di gbáwó torí pé kó lè jẹ́ pé bí ó máa jẹ́ olùtọ́nà fún yín tó bá ti bẹ̀rẹ̀ gbà báyìí nísìn ẹ kàn máa pe olóyè ni because àwọn irú owó tí wọ́n bá láwọn ń dá kò ní sí pé nǹkan máa dáwọ́ yẹn individual kò ní sí pé individual bàbá Akíntóyè láwọn gbá àkáǹtì kalẹ̀ irú ibẹ̀ yẹn náà máa lu àkáǹtì láti máa anybody kódà tá a bá fẹ́ gba owó nǹkan kan wọ́n fẹ́ gba owó iṣẹ́ ni o àbọ̀ fẹ́ fi ṣe nǹkan kan ni o kò ní anybody tó bá lóun fẹ́ gba owó individual ọjọ́ mẹ́ta kò ní béèrè owó kankan lákàtì àkáǹtì dẹ̀ nìkan everybody máa ní gbogbo mídíà pátápátá máa lò láti lè gba owó sínú ẹ̀ wọn ò dẹ̀ sọ pé bóyá ẹni owó tó bá fẹ́ fún wọn kò sí nǹkan tó jọ lásìkò yẹn PayPal ni kò sí nǹkan tó jọ inú àkáǹtì yẹn bó bá jọjọ mẹ́ta la bá fi gbà owó yẹn inú àkáǹtì yẹn ni sódà tó bá dípò ṣẹlẹ̀ gbà wọ́n mọ̀ wípé àdúgbò báyìí àwọn ìlú báyìí nílùú báyìí ó yá ń báyìí la fẹ́ fi ra nǹkan fún yín ń báyìí la fẹ́ fi ra nǹkan fún yín àwọn nǹkan yẹn ti máa wà ń lé already bó bá ti ń di gbàgbós ẹ pè ní kò ní ti pẹ́ kàn dédé máa lọ jà ókè o olóyè o hello bàbá o ogun ti ṣẹlẹ̀ ládùúgbò bíbá yìí o bàbá yìí á mọ̀ láti fi lè protest yín tọ́lọ́pàá bá tiẹ̀ mú yín wọ́n á lè gbà yín sílẹ̀ tọ́lọ́pàá bá mú yín tàbí tó bá máa gbọ́ bá fẹ́ máa gbọ́wọ́ bàbá yìí á lè gbà yín sílẹ̀ ṣùgbọ́n ẹ ti sọ fún ẹ ti wà lọ́ndà abẹ ẹ ti wà ní abẹ́ pé torí pé òun ló ṣáájú ogun ẹ̀yin kọ́lẹ̀ bẹ̀rẹ̀ ẹ̀yin kọ́lẹ̀ dédé dìde èyò kí èyí bí téèyàn máa ń sọ pé ẹni téèyàn bá bá lábà ní baba mo máa ń sọ fún yín pé ẹjẹ́ ká fìbà fún olórí kọ́rọ̀ tó wà lẹ́yìn kó lè lọ ẹni tó lọ́rùn bá ń gba tiẹ̀ lọ́wọ́lọ́wọ́ ẹ fìbà fún ẹ mọ̀ sọ pé mi mo fẹ́ gbọ́ ògbé mi mo fẹ́ máa wà ń bẹ̀ èmi ni mo fẹ́ wà ń bẹ̀ ẹ jẹ́ ká fi ìbà fún ẹ torí pé tẹ́ ẹ bá fi ìbà fún ẹni tó fẹ́ ṣe nǹkan gò ní lè ṣe nǹkan torí ẹ máa àtáàkì ẹ ni ẹ̀yin lè máa ṣe lára ẹ bóun lè ṣe fẹ́ ṣiṣẹ́ bóun lè ṣe fẹ́ dìde nígbà tẹ́ bá gbógun tì tẹ́ẹ̀fì rẹ̀ pọ̀ sí tó lọ jà fún tẹ́níṣẹ́ ẹran níṣẹ́ ni onídìíṣẹ́ ẹni tí wọ́n ti ní tó ti ṣẹlẹ̀ nísìn ohun tí mo rí bíi tiẹ̀ mọ̀ pé formation ti wọlé mi mọ̀ pé nǹkan fẹ́ ṣẹlẹ̀ mo gbọ́ mọ bọ́lọ́run ṣe máa ń darí mi mo kàn wọ́n pé kí ni tó ṣẹlẹ̀ gangan mo kàn jókòó ni mi ò lè sùn mo ní a nídìí láti wà organize kì í ṣe pé state kan ni mo máa sọ pé nígbà tẹ́mi bá jẹ́ ọmọ Ọ̀ṣun tí mo fẹ́ máa recruit ọmọ ogun jọ ní Ògùn state sórí mi ò pé mọ́nù because àwọn tó gun ti bá recruit ọmọ ogun jọ ní Ògùn state ṣé tó bá dá gbáwó ní Ògùn state ṣé wọ́n lọ sọ́sùn ni bí pọ́nì mi ò pé nìyẹn òkè fún díẹ̀ yìí mi ò ní láti recruit ọmọ ogun jọ sí Ògùn state mo bá ti fẹ́ recruit jọ a máa ní lọ́sùn a máa ní lógùn a máa ní lọ́yọ̀ọ́ tó bá dá gbáwó àwọn tí ibẹ̀ yẹn máa protect Ògùn àwọn tọ̀sún máa protect Ọ̀ṣun àwọn tèkìtì máa protect Èkìtì àwọn tọ̀yọ́ máa protect Ọ̀yọ́ bẹ́ẹ̀ dẹ̀ ni Èkó wọ́n máa ti níbẹ̀ ń tí ìgbésẹ̀ tó yẹ ká gbé nìyẹn kì í ṣe ìjà kì í sì ṣe ẹjọ́ ń tó bá yẹ kó kàn ló yẹ kó kàn o ẹ má kan ara yín o bí igi bá rẹ lu igi tòkè ẹ̀ lẹ́kọ́kọ́ rẹ o ẹni tí mọ́tò bá gbá ló máa mú nọ́mbà o ẹni tí ogun bá pa tó bá wà ní hospital ṣé ọ̀rá máa gbọ́rọ̀ yìí pé wọ́n mọ̀ yìnbọn pa ilé ìlẹ́gbẹ̀ẹ́ kan ṣé ròyìn tá fẹ́ máa gbọ́ nìyẹn láì ní protect láì ní nǹkan kan láì ní nǹkan dálẹ̀ láì lẹ́ni tí lẹ́lẹ̀ àwọn Biafra gan ẹ wò wọ́n bó ṣe ní nǹkan jà tó wọ́n ti ṣe wọ́n ní èsì yamayama ká máa láwọn tí ò ní nǹkan kan lẹ́lẹ̀ ṣé tí bàbá Ìgbòho bá tiẹ̀ ní irinṣẹ́ lé tó tiẹ̀ ní nǹkan tó fi ń ṣe gbogbo yẹn náà ló máa pín káàkiri ni ẹ̀rọ wò ni ẹrù ọ̀rọ̀ tó wà lé ìwò ẹrù ọ̀rọ̀ tó wà lé ìwò tí bàbá tí olóyè bá tiẹ̀ ní irinṣẹ́ nínú ilé ara rẹ̀ tí olóyè ní irinṣẹ́ ṣé irinṣẹ́ tiẹ̀ náà ló máa kó fáwọn tó wà lóṣogbo òun ló máa kó fáwọn tèkó òun ló máa kó fáwọn tògùn state òun ló máa kó lọ adé rówó yìí ẹ̀kọ́ wọlé ni ẹ̀kọ́ wọlé bẹ́ẹ̀ ni àtàkàrà ewé ló ń jáde síta ohun tó bá kàn ní kó kàn o torí tó bá sọ̀rọ̀ nísìn ẹ mọ̀ ni wọ́n àtàkì èèyàn wọ́n ń bẹ ènìyàn kan jà ẹ̀mí lọ̀rọ̀ tó wà lẹ̀ ni mo sọ fún yín ọ̀rọ̀ ẹ̀mí lè tó wà lẹ̀ ẹ yé àtàkì èèyàn kankan mọ́ ìrẹ́pọ̀lọ̀ tó wà lẹ̀ yìí o èmi sọ fún yín wípé ẹ wo bó ṣe pa àwọn ọmọ yẹn ẹ bó ṣe ń sá àwọn èèyàn nísìn wọ́n ti ń jọlé wọn ti ń ṣe wọ́n léṣe ikú ti Biafra ní kẹ́ ẹ fi wo ikú tí ó pa yín o ẹ wo ohun tó ṣẹlẹ̀ ní Biafra ní kẹ́ ẹ fi wo orú nǹkan tí ó ṣe yín sórí pàtó ẹ wo àwọn tó ti pa nísìn ẹ rántí àwọn arúgbó ẹ rántí àwọn tó máa wà nínú oyún ẹ rántí ẹ yé bára yín jẹ́jọ́ lórí burúkú mọ̀ èmi ò bẹ́ẹ̀ nìkan kan yín jẹ́ ẹ má dára yín láàmú mi ò bá yín lé ipa ipò
ẹ fi ipò líle sílẹ̀, ẹ fi ipò sílẹ̀, ẹ gbèjára yín bá Gani, ẹ dìde. Gani dìde. Ọ̀yọ́ ló ti jẹ Ààrẹ Ọ̀nà Kakanfò. Ọ̀yọ́ lẹ ti jẹ Ààrẹ Ọ̀nà Kakanfò. Bàbá Olóyè ló fi jẹ Ààrẹ Ọ̀nà Kakanfò. Àwọn ọmọ náà ti ń pa ní Ìbàràpá, ẹ ní láti protect wọn ní ibẹ̀ yẹn. Olóyè nìkan ò lè sọ̀rọ̀ tó wà lẹ́yìn. Ìbà Gani, olóyè nìkan, olóyè Sunday ò lè sọ̀rọ̀ tó wà lẹ́yìn o. Ẹ dìde, ẹ lọ ja ogun yìí, ẹ lọ protect àwọn ọmọ yẹn. Wọ́n náà pe àwọn OP, wọ́n pe àwọn Àmọ̀tẹ́kùn, wọ́n mú àwọn tí wà switch off. Wọ́n ní gbogbo nọ́mbà àwọn ọlọ́pàá ni wọ́n pè, wọ́n wà switch off. Ṣé plan, ṣé game lọ tó wà lẹ́yìn ni? Ṣé game ni? Ṣé game lọ tó wà lẹ́yìn? Ṣé game lọ tó wà lẹ́yìn? Nobody should come me. Prepare, don't ẹjọ́ lẹ́bẹ̀rẹ̀ kí ẹjọ́ lẹ́bẹ̀rẹ̀ ẹjọ́ kan lẹ́bẹ̀rẹ̀ dìde ni ẹ prepare. Ẹ má waste ẹ̀mí àwọn ènìyàn dànù. Kí ló dé tá a máa fi ọ̀rọ̀ tá a máa fi ẹjọ́ tá a kàn máa ṣe kankan máa rojọ́ tá a máa rojọ́ ni tá a máa rojọ́ ni. Ẹ má waste ẹ̀mí àwọn èèyàn jàre. Ìbà Gani, ṣé ẹ máa waste ẹ̀mí àwọn èèyàn ni? Gani, àwọn tí wọ́n náà ti ń jólé ní gangan o. Mo kọ́ mi ò ń gbé kọ́ o. Ìgbé kọ́ o. Olúwarí á jí láàárọ̀, a máa gbọ́ lé gbọ́ bànújẹ́, a máa jí láàárọ̀. A jí kò ní lè jí, kò ní tún nílé sùn. Mo tún sùn díẹ̀ lọ́tẹ̀ yìí kí n tún sùn, mo tún rọrùn wákàtí 3-4 sùn. Mo tún jí ikú lolúwa tó ti ń gbọ́ ariwo kí ló ṣẹlẹ̀ gangan. Ẹ ń gbọ́ tí Buhari sọ̀rọ̀ wípé language tẹ́ ẹ gbọ́ ló máa fi bá yín jà. Ẹ̀yin inú yín dùn, ẹ rò pé Biafra náà ń bá wí. Wọ́n ń pa lówe fún yín pé àwọn máa switch off, ní à ń sọ fún yín pé máa switch off gbogbo íńtánẹ́ẹ̀tì, ẹ rò péré ni. Àwọn èèyàn lálà, ẹni rọ́lẹ̀ àwọn èèyàn ń pa. Béèyàn kan bá sọ̀rọ̀ ẹni rọ́lẹ̀ èèyàn ń pa. Ṣé mi ò sọ fún yín pé bí olè lóru ni wọ́n ṣe dé? Ọlọ́run tó fi ìran hàn mí, mo mọ ohun tí mo ṣe. Èmi ò kọ́, mi ò dídí, mi ò jáde pé kí ni mo àròjọ àlá ni mo lá. Ọlọ́run fi ìran yẹn hàn mí ni. Ọlọ́run fi ìran yẹn hàn mí ni. Ṣé bọ́ọ̀ náà ló ti ń ṣẹlẹ̀? Ṣé báwọn ọ̀rọ̀ orúkọ ni mi ẹ̀bí sọ fún pé òru ló fẹ́ ṣẹlẹ̀? Mo ní mo tún fi gbogbo ẹ̀sà kàwé, mo ní kẹ́ ẹ fi tàwọn ọmọ Lẹ́kì ṣẹlẹ̀. Nígbà tí wọ́n ń kógun yìí wọlé, mo lé jókòó lẹ́ẹ̀rẹ́rì o. Ìgbà tí wọ́n ń kó sójà lọ, ẹ̀rẹ́rì mọ̀ ni. Ẹ ń fẹ́ yín báyìí lẹ tún ń wò wọ́n lẹ́ ń juwọ́ sí wọn. Wọ́n náà tún ń juwọ́ báyìí náà mú kòbókò dání. Ikú tó fẹ́ pa yín ló wọlé tọ̀ yín wá, inú yín dùn ẹ̀ ń juwọ́ sí wọn. Ó ti wá wọlé báyìí nìsín. Kí lẹ fẹ́ ṣe? Kí lẹ fẹ́ ṣe sí báyìí nìsín? Ara ẹ̀rẹ́ o. Olóyè nìkan ò lè sọ̀rọ̀ tó wà lẹ́yìn. Ẹ kàn fẹ́ máa gbẹ̀sẹ̀ ni. Kò dìde, aráàlú ló ń ṣe, entertainment ni, show off ló ń ṣe. Ọ̀rọ̀ show off kọ́. Torí tó bá ṣe náà yìí náà lẹ́mú lọ́wọ́ dání. Gbogbo ilẹ̀ ní láti jọ ṣe. Ẹ dìde, ṣẹ́jọ́ ojoojúmọ́ la fẹ́ máa rò ní. Ṣẹ́jọ́ nìkan la fẹ́ máa rò ní. Ṣẹ́jọ́ la fẹ́ máa rò ní. Ẹ̀mí ẹ̀ ló ń ṣòfò yìí. Mo ní kejì káwà organize. Oníkálùkù ló nílùú titi ẹ̀. Gbogbo media presenter ló nílùú. Gbogbo media presenter ló ní lójọ́mọ̀ ìlú tó bá ti wá. Nílùú kọ̀ọ̀kan tó bá ti wà, aláwọn àgbààgbà tán lè bá wa pè. Aláwọn àgbàlagbà tán lè wè. Gbogbo àwọn ọmọ ogun tó bá wà lẹ̀, so peace ni. Okay, nílùú báyìí, ṣé ní Òṣogbo, okay now, Iléṣà, Ifẹ̀, Ìpẹ́tù, Ìkìrun, Ìré, gbogbo àwọn ìlú yẹn, ọmọ kò síbi tí ọmọ ogun ò sí. Tó bá dẹ̀ jẹ́ pé Ọ̀yọ́ ni, ní Ọ̀yọ́, Ìgàngán, Ìbàràpá, Ìbàdàn, kò síbi tí ọmọ ogun ò sí. Kò síbi tí ọmọ ogun ò sí. Wọ́n á ti recruit àwọn ọmọ ẹ̀, wọ́n máa ṣe training nílùú wọn láti lè protect agbègbè wọn. Ni mo fi sọ fún Ìbà Gani pé mi ò bẹ́ẹ̀ jà. Release àwọn ọmọ ẹ̀ kan lè protect àdúgbò yín. Ara ẹ̀ ló ti ṣẹlẹ̀. Mo ní kẹ́ ẹ fi àwọn ọmọ yín sílẹ̀. Bẹ́yìn ò bá tiẹ̀ lè jáde. Tẹ́yìn bá pàṣẹ fáwọn ọmọ yìí, wọ́n á lè protect agbègbè wọn. Wọ́n á lè protect gbogbo àdúgbò wọn. N tẹ́bi bá ń jà sí mi ò ní ẹwọ́ ṣe rálì. Kán lè protect àdúgbò wọn lèmi ń pariwo fún. Fi àwọn ọmọ yìí sílẹ̀. Ìbà Gani ẹ release àwọn ọmọ yín kán láti protect àdúgbò yín. Tí ogun bá ṣẹlẹ̀, wọ́n á lè gbèjà agbègbè wọn. Wọ́n ti ń bẹ̀rẹ̀ bọ̀ báyìí nísìnyí. Wọ́n ń lọ́nu.
ẹ káàbọ̀ ẹ̀yin tẹ̀sẹ̀ ń darapọ̀ mọ́ mi ẹ jẹ́ ká tún jọ wo fídíò tí wọ́n fi ránṣẹ́ lẹ́ẹ̀kan sí ẹ jẹ́ ká jọ wo fídíò tí wọ́n fi ránṣẹ́ lẹ́ẹ̀kan sí. ó ṣẹlẹ̀ báyìí today is six èmi Sunday this is war now gbogbo yẹn jí kó tó sọ fún nìyẹn ẹ máa ní pẹpẹ sí ẹ̀rẹ̀ jí wọ́n ti pa ọmọ Yorùbá wọ́n ti pa ọmọ Yorùbá ọgbọ́n Fúlàní ti bẹ̀rẹ̀ ogun pẹ̀lú wa ẹ̀kọ́ tí Fúlàní dánwò today is Sunday ẹ wò kú èèyàn rẹpẹtẹ lẹ̀. War now gbogbo yẹn jí kó tó sọ fún nìyẹn ẹ máa ní pẹpẹ sí ẹ̀rẹ̀ jí wọ́n ti pa ọmọ Yorùbá àwọn Fúlàní ti pa ọmọ Yorùbá ọgbọ́n Fúlàní ti bẹ̀rẹ̀ ogun pẹ̀lú wa ẹ̀kọ́ tí Fúlàní dánwò today is Sunday ẹ wò kú èèyàn rẹpẹtẹ lẹ̀ òkú ọmọ Yorùbá lè ń wò yìí o 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 gbogbo yẹn jí o gbogbo yẹn jí o. ẹ ti lóko ọmọ Yorùbá òkú rè o. eléyìí tí mo pósìtì sílé yìí ó ń ṣẹlẹ̀ lọ́wọ́ báyìí ni o ní ìsinsìnyí àwọn ṣẹ́tọ̀ Fúlàní ṣẹlẹ̀ ń wò yìí o fún wọn tó bá ń dá òtún tó jókòó lórí burúkú tó sọ pé kò tí ì ṣogun this is war lọ́wọ́lọ́wọ́ gbogbo ṣẹ́tọ̀ Fúlàní ṣẹlẹ̀ ń wò yìí òkú èèyàn tó wà nílẹ̀ lọ́mọ ẹ̀ma ìṣòro more than 15 people làwọn Fúlàní ti pa báyìí nílùú Gàngán báyìí ìwọ tó bá ní rọ́ọ̀nì náà yóò sàbí mọ̀ pé ibi tó ti sọ pé rọ́ọ̀nì máa kó fámìlì tẹ̀ náà ìwọ má nìje. àwọn Yorùbá sẹ́ni ti kú àwọn Yorùbá bẹ́ẹ̀ jẹ́ wọlé àwọn Yorùbá ẹni dé àwọn Fúlàní ti pààyàn tó ẹni dé ẹjọ́ ẹgbẹ́ ìdí owó ọmọ èèyàn ọmọ Yorùbá ẹni dé. Bẹ́ẹ̀ni ewé sí ẹ̀mí ẹ̀mí yẹn ni ti kú àwọn èèyàn ti kú àwọn èèyàn ti ń 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 kú. ìjọba Nàìjíríà kí lè ṣe fún yín gan-an kí lè fẹ́ gbọ́ nínú ọ̀rọ̀ tó wà lẹ́yìn ẹ̀ báwọn èèyàn ló ń jẹ ló ń pa àwọn èèyàn. Kí ló dé sí mi nínú ẹ̀bá èèyàn ló jẹ́ tó pa èèyàn ó ní bàbá àtàkì èèyàn ẹ̀bá ní ká jókòó ẹ̀bá ní ká jókòó ká máa pariwo lórí mídíà ló lè gbà yín nínú ọ̀rọ̀ tó wà lẹ́yìn tí kò bá ti social media báwo lè ṣe fẹ́ pọ̀. Mi ò ní máa fi hàn yàn mọ́ o. Ìṣẹ̀lẹ̀ ní Sunday, òru mọ́jú, ẹgbẹ́ ọ̀pọ̀yàn, ogun ti dé, ẹ múra kí ẹ̀kọ́ má pè mí, ẹ múra ogun ni ẹ má pe nọ́mbà tèmi.
sí gbogbo. Today is Tuesday, Sunday. This is war. War now. Gbogbo yẹn jí kó tá sọ fún nìyẹn. Ẹ máa ní pẹ́pẹ́ sí ẹ̀rẹ̀ jí. Àwọn ti pa ọmọ Yorùbá. Àwọn Fúlàní ti pa ọmọ Yorùbá gbélé. Fúlàní ti bẹ̀rẹ̀ ogun pẹ̀lú wa. Ẹ̀kọ́ tí Fúlàní jọ wò. Today is Sunday. Ẹ wo òkú èèyàn rẹpẹtẹ lẹ̀. Òkú ọmọ Yorùbá lè wò yìí o. Òkú ọmọ Yorùbá lè wò yìí o. Òkú ọmọ Yorùbá. Today is Tuesday, Sunday. This is ilé epo kan náà jóná ẹ. war. War. wọ́n ti ẹwọ àwọn èèyàn lẹ́lẹ̀ ẹwọ kó àwọn èèyàn lẹ́lẹ̀. Ẹ máa ní pẹ́pẹ́ sí ẹ̀rẹ̀ jí. Àwọn ti pa ọmọ Yorùbá. Àwọn Fúlàní ti pa ọmọ Yorùbá gbélé. Fúlàní ti bẹ̀rẹ̀ ogun pẹ̀lú wa. Ẹ̀kọ́ tí Fúlàní jọ wò. Today is Sunday. Ẹ wo òkú èèyàn rẹpẹtẹ lẹ̀. Òkú ọmọ Yorùbá lè wò yìí o. 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 Gbogbo yẹn jí o. Gbogbo yẹn jí o. Dákun ẹ̀wọ̀ èèyàn bó ṣe kú. Ẹ̀wọ̀ èèyàn bó ṣe kú ẹ dákun kí lè fẹ́ ṣe. Àwọn ìyàwó wọn ń lọ níjó ni. Driving to Dogon right now, correctly. No retreat, no fucking surrender. What's that? Who tell you say man no day? Man day grass. Ẹ wò ká bọ́n ṣe gé ọwọ́ ẹ wo orí àwọn èèyàn bó ṣe fọ́. Ẹ ti rò pé ọmọ Yorùbá. Ó fàyà wọn ni. Wọ́n fàyà wọn ni. Ara ìlòmí já. Ó já yamayama. Gbogbo ẹlẹ́sẹ̀ ti rí. Lọ́wọ́lọ́wọ́ bá ni mo ṣe fídíò yìí ní Sunday. Gbogbo iṣẹ́ tí Fúlàní pa. Bàbá sọ ẹ̀ràn wa kọ́ni lọ́wọ́. Ẹ̀ràn ọmọ èèyàn lọ́wọ́. Ogun. Gbogbo ìwọ ìṣẹ̀dá tí ó wà ní abẹ́ Fúlàní ni Fúlàní lolórí burúkú tó ń sọ̀rọ̀ olórí burúkú tó pè rẹ̀ ní Wàsíù Stẹ́nẹ́sì àrá tó tẹ̀lẹ̀ ní àti ọ̀run mo pe májẹ̀mú tó bá Ọlọ́run sọ̀rọ̀ ní ojoojúmọ́ májẹ̀mú tí Ọlọ́run fi dá ayé àti ọ̀run àrá ló máa pa ẹ́ ikú òjijì máa wọlé tàn ìrìn ẹ̀ o ò ní jèrè gbogbo tó tinú ẹ̀ jáde o ò ní ṣe oríire nígbèsí ayé ẹ̀ ìgbà ọmọ tó bá bí ìwọ ló máa sìnkú wọn ikú òjijì ti bọ̀rẹ̀ sí ní wọlé tó ẹ̀ wá láti òní lọ ìwọ sọ pé mi ń sunkún crocodile olórí burúkú ni Fúlàní lẹ́ni tó wà ń bẹ̀ ẹ jẹ́ kí n fi fọ́tò rẹ̀ hàn yín ẹ wo olórí burúkú tó wà lábẹ́ kọ́mẹ́ǹtì yẹn kí n tó wá mọ sẹ́ríà máa wá pe àwọn ènìyàn tó máa fún ẹ ní èpè ẹ wo olórí burúkú tó wà lábẹ́ Stẹ́nẹ́sì sẹ́ni pé Fúlàní ni ẹ ti rí pé olórí burúkú làwọn eléyìí olórí burúkú mọ́sàǹfààní rè
ṣé ẹ ti rí olórí burúkú Fúlàní ni wọ́n ẹ rí àwọn olórí burúkú tí wọ́n ń pa yín rèé àwọn olórí burúkú aláyé bàjẹ́ tí wọ́n ń pa yín nì àwọn táyé wọn ò ní dá tí ò ní soríire prófáìlì olórí burúkú ẹ̀ rèé olórí burúkú mọ́ sàǹfààní yẹn rèé olórí burúkú táyé tó tára ló máa pa ẹ́ òfò àti àdánù ló máa gbẹ̀yìn ayé ẹ̀ so ìwọ ẹ̀yin lẹ lọ kógun jà àwọn èèyàn òfò ló máa ṣe olórí burúkú ẹ wo olórí burúkú mọ́ sàǹfààní ẹ wo olórí burúkú tó náwó nílùú òyìnbó tí ò mọ nǹkan tó ń lọ olórí burúkú Fúlàní ẹ wo Fúlàní tí wọ́n ń dorúkọ ọmọ Yorùbá kò ní yí ọ àrà ló máa pa ọ́ ṣé ẹ ti pé Fúlàní ni wọ́n ẹ rí wọn báyìí ẹ rí pé Fúlàní ni wọ́n àwọn Fúlàní Nàìjíríà kò ní dáa fún ẹ àrà ló máa pa ẹ ṣépè fún ẹ fún lépè dáadáa àrà ló máa pa ẹ bó ṣe gbẹ́nu olórí burúkú wá sọ́dọ̀ mi yẹn pẹ̀lú báwọn èèyàn ṣe ń kún yẹn ikú òjijì ló máa wọlé tọ̀wọ́ náà wá ikú òjijì ló máa wọlé tó ẹ wá bẹ́ẹ̀ ni ikú òjijì ló máa wọlé tó ẹ wá bẹ́ẹ̀ ni ó máa wọlé tó ẹ. ẹ má fún o àtẹ̀yìn òkú ìjàmbá. ó máa wọlé tó ẹ wá kò ní dáa fún ẹ kò ní yẹ ibo lórúkọ ẹ wà máa wo orúkọ ńlẹ̀ẹ̀kan sí àrà ló máa pa ẹ àrà láka yóò sí mọ́lẹ̀ ló máa fẹ́ jẹ́ ẹ̀wẹ̀ bẹ́ẹ̀ ni mo ń wá ẹ lọ olórí burúkú ẹ̀mí èyàn ò jọ yín lójú kí lẹ fẹ́ gbà nínú ẹ̀ kí lẹ fẹ́ gbà níbẹ̀ ẹ̀ ń wéṣì ẹ̀mí àwọn ènìyàn ẹ̀ ń tẹ̀ ẹ̀jẹ̀ aláìṣẹ̀ sílẹ̀ ẹ̀ ń tẹ̀ ẹ̀jẹ̀ aláìṣẹ̀ sílẹ̀ so inú yín dùn bí wọ́n ṣe ń pa àwọn ènìyàn àrà ni ó pa ọ́ ń wá orúkọ ẹ lọ àwọn olórí burúkú mọ́ sàǹfààní Ṣàngó ló máa fẹ́ jẹyẹ ikú tó pa àwọn èèyàn lẹ́ni Sunday ikú náà máa wọlé tó ẹ wá kó o jẹun èpè sanra ikú yẹn máa wọlé tó ẹ bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ bẹ́ẹ̀ ni bó ṣe máa rí nìyẹn bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ ìwọ ikú ẹkún máa bẹ̀rẹ̀ sí ní ṣẹlẹ̀ nínú ilé yín báyìí bẹ́ẹ̀ ni wọ́n máa rù kúnú ilé tí yín náà wọ́n máa rù jáde ní báwọn èèyàn ṣe ń sunkún lọ́wọ́lọ́wọ́ báyìí igbe ẹkún máa ta nínú ilé tí yín náà bẹ́ẹ̀ ni igbe ẹkún ó máa ta nínú ilé yín níwò olórí burúkú mọ́ sàǹfààní olórí burúkú aláyé bàjẹ́ àrà ló máa pa ẹ́ àrà ló máa sán pa ẹ́ ó máa sán pa lé ẹ ẹ dákun àwọn tó bá jẹ́ ọmọ ogun tẹ́ dúró tán tó bá pẹ́ dúró tán ẹ dákun ẹ bá wa lọ síbẹ̀ yẹn gbogbo yín ẹ bẹ̀rẹ̀ sí ní recruit ara yín àti sọ fún yín láìmọye ìgbà Nigeria politician Nigeria government ò ní oore kankan tí ó ṣe yín wọn láǹfààní kankan tí wọ́n ṣe fún yín wọ́n náà ti pe àwọn ọlọ́pàá wọn gbé kọ̀ wọ́n pọlọ́pàá wọn ni wọn gbé kọ́ọ̀lù o wọ́n lọ́pàá ò gbé kọ́ọ̀lù wọ́n pe àwọn àmọ̀tẹ́kùn wọn ní nọ́mbà wọn gbogbo nọ́mbà wọn ti wà switch off wọ́n ní nọ́mbà wọn ti wà switch off nọ́mbà wọn ti wà switch off ẹ dìde ẹ má fi ra yín sílẹ̀ o ẹ recruit ara yín jọ ní gbogbo ibikíbi tẹ́ ẹ bá wà o ẹ recruit ara yín jọ o ẹ dìde o ẹ dìde o ẹ̀yin ọba aládé ẹ dìde o pálásì ọba kan ni mo rí tí wọ́n jó yìí o mi mọ̀ bóyá ọba Ìgàngán nítorí mo rí tí wọ́n kọ Ìgàngán kinní kan síbẹ̀ pálásì Ìgàngán mo rí ibi tí ẹnìkan sọ níṣìn ẹ dákun wọ́n ti ń ṣe àwọn èèyàn léṣe o àwọn òkú ti sùn wọ́n ti ń fáyà àwọn èèyàn o kí lẹ fẹ́ sọ fún mi ẹ dákun ẹ̀yin tẹ́ ń gbọ́ sílẹ̀ kí lẹ fẹ́ sọ ẹ̀yin tẹ́ ń gbọ́ sílẹ̀ ẹ̀yin tẹ́ ń gbọ́ sílẹ̀. ẹ ju ẹsẹ̀ kíá. mo ti rí lọlẹ̀ yà má bínú ẹ wò ó àǹtí Tẹ́ni
ẹ coordinate ara yín very painful very painful nǹkan tá à ń wò láàárọ̀ yìí sọ̀rọ̀ mi yé yín but a ní láti coordinate ara wa ẹ̀gẹ́ àti rí àwọn key people media tó kù ẹ try láti tètè ilé ìtẹ́ bá mọ fóònù nọ́mbà wọn ẹ pè wọ́n ẹ àláàtì wọn ẹ ní láti fi ẹnu kan sọ̀rọ̀ gbogbo yín and the time of talking is over ká lè má sọ̀rọ̀ mọ́ eléyìí tá a ṣe rálì gan ó ti tó ìtàkùn wọ́ọ̀dì káàkiri yẹn ó ti tó àwọn tó ń ṣe pátí lọ ni àwọn tó ń ṣe pátí ní nàìjíríà ń ṣe pátí lọ àwọn tó sì ń lọ ń tò wípé àwọn máa dìbò wọ́n sì ń tò àwọn tó sì ń campaign let's coordinate now tàbí ṣe máa coordinate let's wake everybody up àwọn kan sì máa sùn lọ́wọ́ quite alright ìgbà kan bá ń jí lọ́sẹ̀ máa rí nǹkan tó ń ṣẹlẹ̀ mo ti try láti pe Kóìkì ní ìsìn mo send a message mo pé kò gbé bọ̀ mo mọ̀ pé ó ti jí anyway bọ̀ mi ò mọ̀ bóyá ó ti rí news yìí right gbogbo nǹkan yìí tó ń ṣẹlẹ̀ Yorùbá people have always been reactionary náà anyway bí ò bá di pé ogun fẹ́ wọlé tọ̀ igi mú wa nínú ọjà tá a ti ń nọjà Yorùbá ò kì í jà we have always been reactionary in history coordination la ní ìdí nísìn àti rí pé ó ti ṣẹlẹ̀ àwọn people yẹn wọ́n wà láàrin wa àárín wa náà ń gbé wọ́n inú gbógan tá a rò pé wọ́n wà gan-an akọ̀rán àsùnwọ̀n wà nínú igbó ni wọ́n lè wà nínú gbogbo wọ́n wà láàrin wa ìgboro Èkó yẹn á pọ̀ fáwọn tó ń ṣe ọ̀kadà Haúsá ni wọ́n bẹ́ẹ̀ ni Ìbàdàn everywhere they are everywhere akọ̀ ń pa wá tá a wà lókèrè lára ń ta àwọn tó wà nílé ara ò ta wọ́n àwọn MC Olúọmọ tó ń gbowó gárà tó ń gbowó gbogbo ẹ̀ rárá ò ta wọ́n Tinubu ni gbogbo wọn sì ń tẹ̀lé ìyá àtẹni tó má tẹ̀lé ẹ̀ tó fẹ́ tẹ̀lé but wọn ẹ̀ní èèyàn yẹn so please control yourself please ẹ má bà inú jẹ́ ju bó ṣe yẹ lọ because ẹ bá bà inú jẹ́ bó ṣe yẹ lọ èèyàn ní lè ronú tààrà and you are a fighter you are one of the fighters àwọn tá a bá lè jí ká jí wọn àwọn tá a bá lè rí bá sọ̀rọ̀ ká rí wọn bá sọ̀rọ̀ ẹni tó bá mọ fóònù nọ́mbà bàbá prof wọn jẹ́ ká mọ irú àkáǹtì owó tẹ̀ ń sọ yìí wọ́n ń dáwó síbi kan mo ti bí Kóyèkì níjẹta pé àkáǹtì wo gangan ni Professor Banji gbé sílẹ̀ tó yẹ kí gbogbo àmà dáwó sí. wọ́n gbé sílẹ̀ wọn ò dáwó sínú ẹ̀ ni ẹ mọ̀ pé àwọn èèyàn wa náà àwọn èèyàn wo ò dáwó bẹ́ẹ̀ ni no àwọn èèyàn wa ni wọn ò dáwó bẹ́ẹ̀ ọ̀tọ̀ ní individual ni wọ́n ń dá sí àwọn èèyàn wa ò dáwó sínú ẹ̀. no ká ẹ bá mọ̀ ẹ gbé sórí platform ẹ bá wa gbé sórí platform wọn èmi ò for example èmi ò mọ̀ mo bí níjẹta Kóìkì dẹ̀ sọ fún mi pé òun ò mọ̀ kó fọwọ́ òdìdí. lákàntì Kóìkì ṣe lè sọ pé òun ò mọ̀ lákàntì bàbá gbé sílẹ̀ kò lè sọ pé òun ò mọ̀ náà yóò sọ wá lóhùn ò mọ̀ kò mọ àkáǹtì bàbá gbélẹ̀ kò lọ lọ́dọ̀ bàbá ni òun ò ṣe gba nọ́mbà kò ṣe gba lọ́wọ́ bàbá ẹ bá dẹ̀ bí tó wà ń bẹ̀ wọ́n béèrè àkáǹtì wọ́n á dẹ̀ gbà lọ́wọ́ bàbá pé bàbá o àkáǹtì wo náà fi lẹ̀ tàbí kán pa àwọn tó wà ń bẹ̀ bí yóò bá mọ̀ nǹkan. ó tó sọ fún mi nìyẹn he replied the text message ó lóun ò mọ̀ I can forward it to you if you want to see it lórí WhatsApp ẹ gbé kán everybody dára ẹyin gbogbo wọn let's see that one account and let people will put money in there àwọn tá wà ní òkèèrè àwọn alára ń ta ara ọ̀tá àwọn tó wà nílé and that is why you cannot coordinate where money is going ọ̀kí náà fowó ṣe ìdù ẹ̀ náà ibi wọ́n bá kiri ẹ̀wọ̀n sí ẹ̀wọ̀n eléyìí tó dẹ̀ ṣe wọ́n fi ń wá Sunday Ìgbòho ni nítorí jẹ́ ìgangan náà kọ́kọ́ lọ ìgbà kan ti lọ jó ilé ẹ̀ wọ́n rí pé kò ta lára okay let's go to his den ìhù ẹ̀ gangan ìlú ẹ̀ gangan la máa ti kọ́kọ́ lọ fọwọ́ bà wọ́n fẹ́ lé ẹ̀ out ni tọ́ máa lé ẹ̀ out tán sọ̀rọ̀ mi yé mi wọ́n fẹ́ mọ how much strength he has got ó wà unfortunate páwọn èèyàn láti kú mẹ́rin but I will want everybody to be careful bí kú yóò bá pa nítorí o lè pa ní o sọ̀rọ̀ mi yé mi
bí kulé ò bá pa ni tòde ò lè pa as that of the account ẹ̀yin dára this woman ìbílẹ̀ yẹn and others ẹ bá wa paste account yẹn sí èmi ò mọ̀ and I know many Nigerians don't know it tó wà láàbùrọ̀ wọn ò mọ̀ tó bá mọ̀ ibẹ̀ náà máa fowó sí wọn ò ní máa fowó sínú individual account so awareness yẹn tìtorí ká sọ pé mi ò béèrè nírú ìjẹrin gan mo ti béèrè but ó reply ni ó lóun ò mọ̀ ó lóun ṣẹ̀ṣẹ̀ máa béèrè ni ìyẹn pé èkì that was the reply he gave me. possible but gbogbo news tó lọ ló mọ̀ náà gbogbo nǹkan tó ṣẹlẹ̀ ló mọ̀ náà. ẹ̀wẹ̀ ṣẹ́rí. báwo ló ti máa lóhùn ò mọ̀ bẹ́ẹ̀ yóò bá tẹ̀ wá mọ nǹkan èèyàn á dẹ̀ pè pé ókè àkáǹtì yẹn lélẹ̀ jẹ́ kí n lọ pèrè o ò lè sọ pé òun mọ̀ náà. wẹ̀ tẹ́yìn bá mọ̀ ẹ paste síta kí gbogbo ayé rí eléyìí tí Professor Banji tí wọ́n fọwọ́ sí wọ́n ti ní méjì ni paste it out let everybody see it eléyìí tàbí ń pariwo ẹ̀ ń dáwó sí individual account ẹ̀ ń dáwó sí individual I know Nigerians will put money in there ìfúnni àpẹẹlẹ eléyìí tó ṣẹlẹ̀ if you paste it now money will start coming in now àti mú slow jù ẹyẹ ìta ṣe wọ́de tó awareness yẹn tó ó ti tó ẹyẹ káyé wọ́de kiri mọ́ it's now for us to start thinking critically ká tó wọ́de kiri tán wọ́n ti pa gbogbo àwọn èèyàn tán àwọn tó dẹ̀ máa pa àwọn innocent people ni àwọn ibi tí interest wá wà àgbèríko náà máa lọ nígbà tí èèyàn bá dẹ̀ ti mú lágbèríko tí ò bá sóúnjẹ lóko mọ́ then kí ló kù tí ò bá ti sóúnjẹ lóko mọ́ kò sí nǹkan tára ìlú máa jẹ eléyìí tí gbogbo wa ti foko sílẹ̀ tó jẹ́ pé town center lánàá àwa lógun ń jà wá ogun yẹn ti ń jà wá tipẹ́tipẹ́ àkàn tètè mọ́ ni ó ti ń jà wá. tipẹ́ ẹ mọ̀ pé mídíà ló tú gbogbo ẹ̀ jáde. pati àwọn tó sì ń ṣe pati wọ́n sì ń ṣe pati àwọn tó jẹ́ Lizzy Anjorin àti Tóyìn Abraham ló ń bá yí káàkiri nǹkan bá yí kiri nìyẹn we like pleasure I like pleasure ní Nàìjíríà celebrity jẹ́ni kan àwọn tó ń jó kiri tó ń náwó ń ta àmọ́ nìyẹn tí àbá tí máa bára wa fà wọ inú ìgboro where the business is ṣọlá àwọn tó ń kú lóko yẹn ó máa dàbí orin sọ ní àdé ni gbẹgbẹgbẹ̀rún èèyàn bá kú ní sátidé tó bá di Sunday lọ́jọ́ ọ̀sẹ̀ orin àwọn ayan Ọlọ́run la máa kọ́ ń bẹ̀ gbẹgbẹ ọba kan lẹ́yìn ìgbà tó lóun ẹ̀ńpùrọ̀ tán ó ní kí Fúlàní máa bọ̀ ó tún gbà tó ń rọ̀jì lọ ó tún lọ ń kọrin ṣebí Sunday Igboho lọ Adó Èkìtì kábíyèsí bẹ̀ yọjú sí. níbo ó gọ ni àwọn ọba tẹ́ ẹ bá ti rí pé wọ́n yọjú bá àwọn ọba tó yẹ pé wọ́n ń ṣètò olóṣèlú nù wọ́n ti gbowó ẹ̀mí wọn. ẹ jẹ́ àpẹẹrẹ pé nǹkan ń bọ̀ nìyẹn nígbà tí ọba Èkìtì ò bá yọjú àpẹẹrẹ pé nǹkan ń bọ̀ ó nìyẹn ìjọba ni wọ́n fẹ́ gbéra lọ Èkó yẹn kán gba Èkó ìṣèjì gbogbo àwọn àjèjì ló kéko again all this rally all this awareness ó ti tó let's be serious now ẹ jọ gbogbo ariwo à ń ṣe vest à ń ṣe nǹkan kan yẹn ó ti tó let's now face it ẹ bá wa gbé àkáǹtì yẹn jáde yẹn ní kókó tààrọ̀ let's coordinate ẹ jí dára ẹ jí ìṣẹ̀ṣe làgbà ẹ jí Mayegun general let them see all these things wọ́n sì lè máa sùn lọ́wọ́ depending on where they are but let them see all these things and tell them let them paste the account that Professor Banji's account onika paste wàá dẹ̀ mọ́ nǹkan tá a máa fowó ṣe tàbí ẹ má jẹ́ kí n gbà yín time púpọ̀ jù please coordinate ẹ ní láti sùn fún ó dùn náà èmi gan ti sùn. hello. arábìnrin torí Ọlọ́run ní P Joshua ti kú. TB Joshua kọ́ lọ́rọ̀ tó wà ńlẹ̀ kì í sọ̀rọ̀ TB ikú wọ́n ń pa àwọn èèyàn ní TB Joshua ti kú but wọ́n ń pààyàn
ọ̀rọ̀ TB Joshua kọ́ làwa ń sọ TB Joshua ti kú òun náà sọ ń sìn pé ti kú owó ṣe ní sáré fún information. àwa ti mọ̀ ọ̀rẹ́ dìbò tọrọ àwọn tí wọ́n ń pa ní gàngán Fúlàní ti ń pa àwọn èèyàn wa ní gàngán là ń sọ ń bí. ó ṣe é pé kò ní Nàìjíríà Yorùbá nation níṣojú òun. TB Joshua kọ́ ló sọ bẹ́ẹ̀ o TB Joshua ò sọ bẹ́ẹ̀ o. ọmọ ìṣòro ti sáré fún information o. mo ti already gbọ́ everybody wá ti mọ àwọn èèyàn ti dẹ̀ ti rí on media so TB Joshua kú àwa kò ìyẹn kọ́ ni ta ti wá síta torí àwọn èèyàn wa tó ń kú ní gọ̀gán torí wọ́n ti ń jólé wọ́n ti ń dú àwọn èèyàn wọ́n ti ń pa àwọn èèyàn ọ̀pọ̀lọpọ̀ ẹ̀mí ti sùn lọ báyìí ń la bá wá kì í sọ̀rọ̀ ikú ti TB Joshua. nínú ìlú tó ṣẹlẹ̀ náà kọ́lọ̀ ṣàánú wa kíní yẹn ò clear. ẹ ṣe gan. ẹ yẹ padà sórí iṣẹ́ kíní yẹn ò clear ẹ ṣe. Koto. ẹ káàbọ̀. Yeah. Takomsha. Koto. Yes sir. Ẹ káàárọ̀. Mo ti gbọ́ mẹ́sẹ̀gì yẹn. Mo ń ké láti àárọ̀ ni. To be honest, I'm crying like a baby. Kí ló dé? Ẹ jẹ́ ká gbé ìgbésẹ̀. Kì í ṣe àsìkò yìí. A ti pariwo sẹ́yìn. Kì í ṣe àsìkò eré la wà ń sìn. Ogun ti wọlé. Nǹkan tá à ń sọ nìyẹn. Ogun ti wọlé. A dẹ̀ ti pariwo kíní. Kì í ṣe ní kì í ṣàná. Ẹ jẹ́ ká gbáradì. Ìgbòho nìkan lè ṣe kíní. Ẹ máa gbọ́ mi, ṣé ẹ rò pé Tinubu máa jáde láti wá gbà wá ni? Àbí gómìnà kan, àbí pírẹsidẹ́ǹtì kan? Ẹ gbọ́ níìsì tí Buhari sọ. A mọ̀ pé Buhari ti kó camouflage náà ń lò fún wa. Àwa dẹ̀ ti já. A ti sọ jí. So ẹ jẹ́ ká gbé ìgbésẹ̀ la nídìí. Ìsìn kò sí nǹkan kan tá nídìí ju pé ká gbé ìgbésẹ̀ lọ. Àwọn ọmọ ogun kan wà lọ́yọ̀ọ́. Àwọn ọmọ ogun kan wà Ọ̀ṣun state. Àwọn ọmọ ogun kan wà nìbàdàn. Àwọn ọmọ ogun kan wà lẹ́kọ̀ọ́. Àwọn ọmọ ogun kan wà ní Ogun state. Gbogbo everywhere. Ká gbé ìgbésẹ̀ yẹn. Nǹkan ká nídìí sí nìyẹn. A nídìí ariwo rárá. A nídìí pé bóyá anything because àwọn pípọ̀ yìí wọn ò mú ṣeré pẹ̀lú wa. Tẹ́ bá lójú inú ẹ̀yin ọmọ Yorùbá tọkàntọkàn. Tá bá lójú inú àwọn pípọ̀ wọn fẹ́ máa pa wá. Wọ́n fẹ́ máa pa àwọn èèyàn wa lẹ́yìn. Àní wọ́n tẹ̀tún ní wọ́n wá ń sá lọ tí wọ́n ní láàárọ̀ ìbáyìí ní sí wọn rí wọn mọ́. Wọ́n ti pa tí wọ́n pa lóru. Wọ́n ti lọ gọ síbì kan. Wọ́n máa ń kó sínú kankan ni. Wọ́n ti wọnú bẹ́pẹ́. Inú wọn á tún di màálù. Wọ́n ti wọnú igi. Abẹ́gẹ́ ti mi. Ṣé ń gbọ́ mi? Mo wà pẹ̀lú yín. Wọ́n ti wọnú igi. Tẹ́ bá wọ́n ti ìgbà kan káwọn pípín yẹn sọ̀rọ̀ nípa pé bóyá Benin ló ti ṣẹlẹ̀ kán wọnú ìbẹ́pẹ. No, ní Benue ni. Bẹ́ẹ̀ ni ẹni ìbẹ́pẹ ẹni igi tẹ́ bá rí ẹ máa gé. Òru náà máa ń wá. Òru náà máa bẹ̀rẹ̀ sí jà. Wọ́n ń jà lọ́sàn-án. So nítorí ẹ̀ ni àwọn ọmọ ogun wa everybody gbọ́dọ̀ sùn lọ́wọ́ yìí. Ẹ̀kú sọ̀rọ̀ ayé lọ ní gbogbo bí kíbi tẹ́ bá. Mo wà pẹ̀lú yín. Ẹ jẹ́ ká sọjí o. Ká má bàa sọnù. Bẹ́ẹ̀ ni kò sí bó ṣe lè kákù wa. Kò sí bó ṣe lè jà wá lógun tó máa wù mí wa. Yorùbá là wà. Àwa dẹ̀ ti ṣe tán. Bẹ́ẹ̀ ni a ti dúró. Tó bá gbé wá, à gbé fún wọn. Ẹ jẹ́ ká jáde. Kò sí bẹ̀rù. Ẹ lọ dira. A ti sọ kíní fún yín. Ẹ lọ dira. Kì í ṣe gbogbo ọlá máa jagun. Ókè gbogbo program tá à ń ṣe. Ẹ ṣí ẹ̀ kó gbòtò fẹ́ra kó kàn wọ́n lára. Ìwọ tó bá lè dáwó. Ìwọ tó bá lè jagun. Ìwọ tó bá lè sọ̀rọ̀. Ẹ máa wo máma wa. Ara aṣẹ́ náà ló ń ṣe yẹn. Tí ò bá sí pé kọ́ wá jí láàárọ̀ nobody will know about this. Ara ogun náà nìyẹn. Kì í ṣe gbogbo ọlá máa jagun. Bẹ́ẹ̀ káwọn kan máa bẹ̀rẹ̀ sí jagun lọ́wọ́ yìí. Àwọn kan bẹ̀rẹ̀ sí máa contribute owó. Ẹ jẹ́ ká gbé ìgbésẹ̀.
Odùduwà máa gbé wa o, kò ní gbé ọ̀dàlẹ̀. Àwọn tá a dẹ̀ wá diaspora ẹ jẹ́ ká jáde ká help àwọn people yìí. Bẹ́ẹ̀ ni ẹ jẹ́ ká donate. Èmi máa ń sọ ọ̀rọ̀ Yorùbá tá a gbé dání kí Ọlọ́run kó fi dá mi lẹ́jọ́. Yorùbá tá a gbé dání iṣẹ́ ń gbọ́ mi. bẹ́ẹ̀ni Kẹ́lẹ́dùwà kó fi dá mi lẹ́jọ́. Ẹ jẹ́ ká gbé ìgbésẹ̀. Scores ló ń kà káwa gan ká scores. Ibi kan láti máa bẹ̀rẹ̀. Ẹ máa gbọ́ nǹkan tí bọ́dà wa yẹn sọ. Ó ní yes pé kò sí dúró mọ́. Ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ from today. Today is Sunday. Ká shut everything down. Bẹ́ẹ̀ ni ẹ jọ mama Tẹniọlá sir now má kéjọ má ké oníjẹ. Èmi kò ti sunkún darí like a baby. Bẹ́ẹ̀ kì í ṣe ẹkún yẹn ló máa sort everything out. Àwa la máa gbé ìgbésẹ̀ yẹn tó dẹ̀ gbé yìí. I really love it. Mo like ẹ̀ tó. So ẹ jẹ́ ká kan Ìgbòho lọ ká fóònù ẹ̀ nípa ẹ̀. Ó ṣe máa ṣètò kì í sọ̀rọ̀ social media lélẹ̀. Ẹ jẹ́ ká gbé ìgbésẹ̀ ká plan. Bẹ́ẹ̀ ni kọ́ta nídìí nìyẹn. Kọ́ sọ pé wọ́n ní the millions. Àwọn táwọn ẹ̀dá fúnra already. Bẹ́ẹ̀ ni ó pè mí kí n febi panú. Dà pé káwọn ẹbí mi Yorùbá náà ń sọ̀rọ̀ gbá ẹ̀. Ibi iṣẹ́ mi gan wọ́n mọ̀ mí. Anything tó bá ṣẹlẹ̀ sí Yorùbá mo rẹ́dí láti kú sílẹ̀. Bẹ́ẹ̀ ni àgbégbèsè yẹn ẹ jẹ́ ká gbé ìgbésẹ̀ yẹn. Bó ṣe millions ni millions of millions ẹ jẹ́ ká dá. Bẹ́ẹ̀ ni Ọlọ́run àbùkù wa kò ní ṣe owó tó kéré kò sówó tó kéré o. Ẹ jẹ́ ká dá. Bí mo ṣe wà mò ń bọ́ ìní ni mò ń bọ́ ẹ̀ ó mà ṣe o. Odùduwà máa gbé wa kò ní gbé ọ̀dàlẹ̀. kò sí problem.